tí wọ́n tún fẹ́ Yorùbá tí èsì ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àbúrò ṣègbè wọn tún wálé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. then àwọn tó jẹ́ wípé ẹgbẹ́ tí wọ́n ń ṣe lọ́hùn-ún tó jẹ́ pé òun náà ti bá wọn lọ kọ́ńtì wọn òun kálukú lọ kọ́ńtì rẹ̀ tẹ́tí lọ bá wọn yọ̀ tẹ́tí lọ bá wọn jó tẹ́tí lọ bá wọn lùlù àwọn náà tún rọ àwọn ọ̀rẹ́ wọn wá rẹpẹtẹ s'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ lọ àwọn míì gan bẹ tí wọ́n jẹ́ aládùúgbò tí wọ́n ti dá síra wọn àwọn Ògbómọ̀ṣọ́ dà gbogbo olú tí wọ́n ń gbé èèyàn gidi èèyàn pàtàkì ni wọ́n bí a ti gbọ́ pé Kanifa wà ń lu yìí o a máa yá ìfọn aládírẹ́sì ẹ̀ wá rí gbogbo Ògbómọ̀ṣọ́ wa kún rẹpẹtẹ hòtẹ́ẹ̀lì onígbèrò hòtẹ́ẹ̀lì tí wọ́n ní l'Ógbómọ̀ṣọ́ bó ti lè wò kọ́pọ̀ tó láàrin ìgbà tí wọ́n bá fi ṣe Kanifa yẹn Ògbómọ̀ṣọ́ hòtẹ́ẹ̀lì onígbà èrò ẹni ó bá fẹ́ ṣe lọ́nà tó rọrùn lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ àbí bóyá tètè búùkù kalẹ̀ lóòtẹ́ẹ̀ if not pé ó kú ọ̀la ó pọ̀ tún la ọjọ́ Kanifa ò lè rí lọ́jìn láti fi lọ́fọ̀ yẹn ò lè rí lọ́jìn àwọn ẹ̀sìn àgbà ò lè rí torí wípé èrò ti máa pọ̀ jù àtonílé àtàlejò oríṣiríṣi àwọn èèyàn gidi àwọn èèyàn pàtàkì àwọn èèyàn ńláńlá tí ò sí sàdánù lọ́kùnrin lóbìnrin ní dúdú ní funfun bẹ́ẹ̀ ni wọ́n rọ àwọn aṣọ Ògbómọ̀ṣọ́ ẹ wá wo òkìkí Kanifa tó ti kàn yẹn sí yìí ó ti wá sí ẹrù jẹjẹ jìnnìjìnnì ó ti dábòlè mọ́mọ́ àgbà Yunus Taliat Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo àwọn bloggers tí wọ́n ń takò bàbá wa tí wọ́n ń takò àpèrè sọ̀hún tí wọ́n ń balẹ̀ ayé wọn jẹ́ tí wọ́n ń ba ọ̀nà wọn jẹ́ tí wọ́n ti bà náà jẹ́ tí wọ́n kò ní jẹ́ tẹ́tún dáwọ́lé ọ̀dà tí wọ́n ń ba ọ̀dà jẹ́ tí wọ́n bá ronú pé wà lẹ́wà rí pé ilé ayé wọn padà rún ní jẹ́gẹ́ ilé ayé wọn rún ní jẹ́gẹ́ yóò rún ní wómú tí ò ní nítumọ̀ rere èrú tí wọ́n ń ba gbogbo wọn jìnnìjìnnì ti mú ọkàn wọn torí wípé àwọn gámọ̀ wípé orúkọ Kanifa yẹn lásán Ògbómọ̀ṣọ́ Kanifa pé wọn àti ìṣeré pé Àmọ̀tẹ́kùn Oòduà gangan fẹnu ara ẹ̀ sọ jáde wípé Kanifa tí ò tí ì wáyé rí so nísìnyìí ẹ wá wo àárín yẹn ẹ rí i pé wọ́n ti fi ọgbọ́n àìnílàákàyè àìlóye wọ́n ti fi yọrọ ọwọ́ ara wọn láwo nínú ààfin. ẹ káàárọ̀ mo kí gbogbo àwọn ọmọ ojúlówó ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ mo kí gbogbo yín lápapọ̀ ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ HIM bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọ gẹ́gẹ́ kẹta mo kí n kájọ pẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹ kó wa jẹ pé bàbá o ẹni dàgbà ẹ̀sìn bẹ́ẹ̀ ni àgbà yín ò ní wọlẹ̀ àgbà yín á dalẹ̀ ẹ̀mí yín á gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àṣẹ lẹ́nu àmì àṣẹ àdúrà yín á gbà bí àdúrà yín ti bẹ̀rẹ̀ sí ní gbà yìí Ọlọ́run bò ní dáwọ́ rẹ̀ dúró yóò mọ̀ gbà lọ ní títí láéláé Ọlọ́run ọba àwa bá wa lé aburú jìnnà nílùú Ògbómọ̀ṣọ́ mo kí gbogbo alápapọ̀ gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi àtonílé àtàlejò tó ń gbé ní Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ mo kí gbogbo yín lápapọ̀ gbogbo ẹ̀yin tí ẹ fọwọ́ sí channel mi tẹ subscribe sí channel mi tí ẹ tẹ notification button tó jẹ́ pé ẹ ń wo lápò ní gbogbo ìgbà àtẹ̀yìntẹ́ wá subscribe àtẹ̀yìntẹ́ subscribe tó jẹ́ wípé ẹ ń wo fídíò tí mò ń ṣe jáde gbogbo ìgbà ẹ mo kí yín ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira orí ẹ̀ náà la sì wà ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ìmáàmù Yínúsà Taliatu yóò kú lórí oyè kò sọ́gbọ́n tó fẹ́ dá sí kò ń ṣe orí oyè rẹ̀ ń ló wà kò ń torí àpèrè tó yẹ kó wà ẹnìyẹn yóò kúrò ń bẹ̀ ń kọ́ lónìí. mo fẹ́ ká farabalẹ̀ ká wo fídíò kan ẹ rí i pé mo ti ń kìlọ̀ fún Àmọ̀tẹ́kùn Oòduà ẹ ti ń fún wọ́n ní díẹ̀díẹ̀ wípé kó ṣọ́ra ẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ sẹ́yìn is a good comedian apanilẹ́rìn gidi ni adẹ́rìn pòṣónú mo fẹ́ ká wo fídíò rẹ̀ kan ká farabalẹ̀ ká wò tàbá wá wò látòkè délẹ̀ mo wá fẹ́ ká gbé ọ̀rọ̀ tó sọ yẹ̀wò ìjọgbọ́n wà níbi ọ̀rọ̀ tó sọ tàbí kò sọgbọ́n bẹ́ẹ̀ ìjọ mú làákàyè dání tàbí kò mú làákàyè dání ìjọ bá ọ̀rọ̀ àwọn èèyàn gidi mu tàbí kò bá ọ̀rọ̀ àwọn èèyàn gidi mu yẹn láwa yẹn nàná la máa sọ̀rọ̀ lé lórí à ń sọ àgbéyẹ̀wò dáadáa ní tó wà lọ́kàn ẹ̀ gangan kí ni ìrìn àjò wọn kí ni tó jẹ́ pé ó wà lẹ́mìí gbogbo wọn gangan kí ló ń ṣẹ̀rù bà wọ́n kí ló dé tí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Ọláoyè Ghandi Òrùmọ gẹ́gẹ́ kẹta kí ló dé tó jẹ́ pé bàbá wa di ẹ̀rù jẹ̀jẹ̀ fún wọn tí gbogbo wọn wá ń bẹ̀rù kí ló dé bí mo ti wá ń sọ lọ kí ló dé tí ààfin di ẹ̀rù jẹ̀jẹ̀ fún wọn láti wọ̀ kí ló dé tí bàbá wa gangan bàbá wa ẹni ọlẹ́ni yẹ ní àpọ́nlé bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ HIM bàbá wa ọba Afọlábí Ọláoyè Ghandi Òrùmọ gẹ́gẹ́ kẹta káde ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kí ló dé tó jẹ́ pé ní bá ti gbórúkọ bàbá yìí jìnnìjìnnì máa mú wọn kí ló dé tó jẹ́ pé ní bá ti gbọ́ orúkọ bàbá
tí wọ́n bá ti lè gbọ́ orúkọ wọn tàbí tí wọ́n gbọ́ nípa pé bàbá fẹ́ ṣe nǹkan alárinrin nǹkan ayẹyẹ ńláńlá kan, kí ló dé tẹ̀rù máa bà wọ́n, kí ló dé tí kíjókíjó ti máa mú wọn, kí ló fà á? Ṣé wà wọn ló fà á ni? Sọ́kàn wọn ni ọ̀mọ́ ni? Sírìn ẹsẹ̀ wọn ni ọ̀dá ni? Sọ̀rọ̀ ẹnu wọn ni ò sí gbọ́ rárá, ni ọ̀bá tara ayé mu ni? Àbí ìhùwàsí wọn ni ló kọ̀yìn síbi tí ayé kọjú sí? Àwa gbéyẹ̀wò dáadáa o. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò náà. A wá rí i wípé Àmọ̀tẹ́kùn Oòduà yìí yẹ̀yẹ́ ni, yẹ̀yẹ́ gbáà ni. Ẹ rí i pé mo sọ fún yín wípé yẹ̀yẹ́ ni, ṣùgbọ́n a sì ń bọ̀ wá lórí rẹ̀. Ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn ká padà dé nsìn. Kan pé wọ́n ní wọn gbọ́dọ̀ wá sí ààfin kí sí bí èmi ọwọ́ ààfin ẹ ń wọ ààfin Ògbómọ̀ṣọ́. Wọ́n ní jòó ní láàlọ́ ìjọ màpẹ́rù nǹkan bá ń ṣẹlẹ̀ ní ààfin ní orílẹ̀-èdè láàfin wọn Ògbómọ̀ṣọ́ ní that's number 1. Number 2 ni pé sẹ́rí kárìbà ti ń bọ̀ lójú ọ̀nà gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ lájọ wà bẹ́ẹ̀ o ẹ̀rọ àkọ́yí tí wọ́n bẹ́ lẹ̀ ẹ̀dá tètè yanjú. Torí kárìbà àjọjọ́ kò ní o ẹnìkan ò ní dínà ìtìbí lẹ́tọ̀ mi o kárìbà àtọ́jẹ́ pé o ti fẹ́ ṣẹlẹ̀ rí ló gbogbo ọ̀sọ̀ jẹ́ lọ kárìbà o. Àwọn ọmọ àwọn sọ wípé ẹ̀sọ̀ fún ẹ̀jẹ̀ ká yanjú ọ̀rọ̀ yìí kí wọ́n bá máa wà kárìbà ọ̀dọ́ kí gbogbo àwọn ọ̀dọ́ wà tó dáhùn máa wọ́n fẹ́ràn kábíyèsí. Ó kálukú rẹ̀ wà bẹ́ẹ̀ pé wọ́n wọlé kárìbà yóò ṣe lọ́gbọ́ àwọn sẹ̀lẹ́bírìtì wà ní bọ̀ èmi yìí ẹnìkan ìdílé mi ló wọ́n ní ẹ̀rọ kan ní ẹnìkan ní kò síbi tí ìlú wà ní tèmi òkúrò tí ìgbà wà wọ́n wù wá ní o àfẹ́ bàbá bọ̀ adéta ẹ máa retí mi lọ́sẹ̀ tí ń bọ̀. Àgbàbọ̀ mo kí gbogbo wa tó máa ń jẹ́ kí inú mi ó dùn ní wípé ẹ̀yin tí ẹ̀ ń wo fídíòs mi orí yín pé gan, ọlọ́pọlọ èèyàn ní ìdẹ̀mọ̀ pé ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ọlọ́pọlọ pípé, ẹ̀yin ńlá káyè ilẹ̀ ń wà àwọn fídíòs tí mò ń ṣe jáde ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà wípé fídíò tí mò ń ṣe èyí pé mo kàn ń ṣe fídíò lásán. Kódà mo máa tó ń bẹ àwọn tí ń wo fídíò mi lórúkọ Ọlọ́run Ọba, lórúkọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, lórúkọ Jesus Christ, lórúkọ Ọ̀rúnmìlà wípé tẹ bá wo fídíò titun, tẹ bá wò tán dáadáa, tẹ farabalẹ̀, tẹ wò lẹ́ẹ̀kan, tẹ wò lẹ́ẹ̀mejì tó wáyé yín dáadáa, ẹ wá padà sẹ́yìn, ẹ lọ wọ àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn, ẹ wọ àwọn fídíò tó ti wà ní channel mi, ẹ wò wọ́n lọ, ẹ wá rí wípé fídíò tuntun tẹ̀sẹ̀ wò tán yẹn yóò tún wá tún yín yé dáadáa, ẹ tún wá mọ̀ túmọ̀ rẹ̀. Ẹ wá rí wípé channel yìí o pàápàá jùlọ èmi tí mo sọ̀rọ̀ yìí wípé mi ò figbá kan bọ̀kan nínú, bó ti yẹ kó rí, bí ó ti yẹ kọ́kọ́ yẹ kó wà ìlà wa ń gbé kalẹ̀ yẹn ẹ̀gẹ́ta rí yẹn sìn yìí. So àwa rí wípé gbogbo ẹ̀dá láyé tó bá ń sọ ọ̀rọ̀ òtítọ́ jáde, tó rìnrìn òtítọ́ jáde, tó ń hùwà òtítọ́, tó ń jókòó bí òtítọ́, tó jẹ́ pé gbogbo bí òtítọ́ bá ti wà ìlò ń fi ṣàyọ̀ ẹ̀rí pé ọkàn rẹ̀ ó balẹ̀ anywhere ló lè rìn lọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ̀yẹ̀ oníjà. But àwọn tó bá ń lo inú méjì, tó bá ń ṣe iyèméjì, ẹ wá rí wípé ọkàn wọn ò ní balẹ̀. Iná gẹ́gẹ́ ní gẹ́gẹ́ bíi ti Ìmáàmù àgbà Yunus Saliat, ẹ̀rí pé ọkàn rẹ̀ ó balẹ̀, ọkàn Àmọ̀tẹ́kùn Oòduà kò balẹ̀. Gbogbo àwọn bloggers tí wọ́n gbà wọ́n máa yẹ̀yẹ́ ara wọn láti pé wọ́n yẹpẹrẹ ààrẹ tí àyè pé wọ́n yẹ̀yẹ́ àpèrè sọ̀hún, ẹ̀rí pọ́kàn gbogbo wọn ò balẹ̀, ilà yìí ló mú wọn. Bí bàbá kọ́ bá wúkọ́ lásán ẹ̀rù á ba gbogbo wọn lọ ní confusion wá wo àárín wọn torí wípé ọkàn wọn ò mọ́, ìbẹ̀rù bojo wá mú wọn lẹ́lẹ́lẹ́mí, ìdààmú á bá wọn. Kí ló fà á? Ẹ rí i pé fídíò tá a wò tán yìí ọ̀rọ̀ kún bẹ̀ gan, ẹ rí i pé fídíò yẹn ò gùn rárá, kò gùn. Bọ̀ bí ò ṣe gùn yẹn, ó ní weight, ó ní òrìn, ibi tí àwọn ọlọ́gbọ́n olóye tẹ̀ tí wá wò ó sì ẹ rí i wípé tí mo bá wá ń sọ tójú tèmi náà rí, ẹ wá rí i wípé ìṣeéṣe kó bára wọn mu, tàbí káwọn kọ̀ọ̀kan yàtọ̀, àbí kéèyàn ti tún rò ju ibi tí èmi rò lọ. Ibi tí mo rò lọ ẹ̀yìn tí ọpọlọ tí ń titun ti gbé, mo fi sọ fún ọpọlọ tí ń ti rò ó ti tayọ ọbẹ̀, ẹ̀ ti tún rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ẹ̀rí ẹ̀ ti tún fà jáde. Mo fi máa ń sọ fún yín pé ẹ̀yin tẹ̀ ń wo fíìmù làákàyè yẹn ju tèmi lọ. Èmi kàn ní orí ọ̀fẹ́ ni láti jẹ́ wípé mò ń gbé sórí screen. Fídíò tá a wò tán yìí tí Àmọ̀tẹ́kùn Oòduà ṣe, kí ni ohun tí ẹ̀yin kọ́kọ́ rí nínú rẹ̀?
gẹ́gẹ́ bí onílàákàyè ọlọ́gbọ́n olóye. Ntẹ́mi kọ́kọ́ rí ẹjẹ́ kọ́ jẹ́ tí n kọ́kọ́ ṣàlàyé téèyàn bá wo fídíò yẹn dáadáa, téèyàn bá wò tó farabalẹ̀ wò ó, ẹ rí i wípé àkọ́kọ́ ntẹ́mi kọ́kọ́ take note tí mo kọ́kọ́ fẹ́ fàyọ ni wípé jìnnìjìnnì ń bẹ lọ́kàn wọn, ìbẹ̀rù ń bẹ lọ́kàn wọn, àìrójú àìráàyè ń bẹ lára wọn. Ìyẹn Limamu àgbà Yunus Taliat, Àmọ̀tẹ́kùn Oòduà àti àwọn ọ̀dọ́ mùsùlùmí tó ní wọ́n ń bẹ, àwọn fake ọ̀dọ́ mùsùlùmí tó ní wọ́n ń bẹ lẹ́yìn Limamu Yunusa Taliatu, wípé tí wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn jáde kí ọ̀gá wọn Limamu Yunusa Taliatu kọ́ wà ń jókòó ń bi carnival. Tá bá wá wò dáadáa, tá a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò, tá a farabalẹ̀ wò ó, kí ló fa ìbẹ̀rù yẹn gangan sínú ayé wọn? Kí ló fa bẹ̀rù gangan sínú ayé wọn? Ìyẹn Limamu àgbà Yunusa Taliatu àti Àmọ̀tẹ́kùn Oòduà àtàwọn ọ̀dọ́ mùsùlùmí àtàwọn àgbà mùsùlùmí náà ti ń pera wọn lọ́dọ̀ ń bẹ̀. Kí ló fa ìbẹ̀rù? Kí ló fa ìnífọ̀kànbalẹ̀? Kí ló fa ìjayà sínú ayé wọn? Tó fa ìjayà sínú ayé wọn, tó fa gbogbo ìlà ìlò yìí sínú ayé wọn ni wípé wọn ò ní òtítọ́, wọn ò ní òdodo, wọn à lóòótọ́, wọn à sì lódodo lẹ́nu. Ọ̀rọ̀ òtítọ́ ò máa jáde lẹ́nu wọn. Ìwà òtítọ́ kò hàn nínú ìwà wọn. Gbogbo òṣèṣì wọn pátá ó mú irọ́ dání, ó mú irọ́ baba ńlá arọ́ dání. Tó wá jẹ́ wípé gbogbo ẹ̀dá tó bá ti ń parọ́, tó bá ti fi irọ́ tó ti gbé ọkàn àyà rẹ̀, tó jẹ́ pé irọ́ ti jọba ń bẹ̀, tó irọ́ yẹn ti lé òtítọ́ jáde lọ́kàn wọn, ẹ wá rí wípé kò ní sí fọkànbalẹ̀, kò ní sí fọkànbalẹ̀. Ní táwọn náà ń sọ wọ́n mọ̀ pé irọ́ ni, gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé wọ́n mọ̀ pé irọ́ ni, wọ́n mọ̀ pé ètè ni, wọ́n mọ̀ pé àìnífẹ̀ẹ́ ọmọlàkejì ẹni. Wọ́n wá rí wípé mọ̀ dàrú ni làwọn ń ṣe, gbogbo òrìn àwọn kò mọ́, sòyàn máa kó ìpayà báyé wọn, àwọn gan mọ̀. So ibi tó wá yẹ kí wọ́n lè dá sọ̀rọ̀, ibi tó yẹ kí wọ́n lè jókòó sí, ibi tó yẹ kí wọ́n lè rìn kọjá ń bẹ̀ kan tó dó kan máa kíyàn, á wá di tí wọ́n máa wọ̀ tún, tí wọ́n máa wò sí, tí wọ́n máa wòkè, tí wọ́n máa wọlẹ̀, torí wípé kò sí òtítọ́, kò sódodo nínú ayé wọn. Ó wá ti kó ìpayà, ó ti kó ìpayà bá wọn. Ìyẹn ni wípé irọ́ tí wọ́n ń pa, àìlóòótọ́ àìlódodo, èké, ìwà èké tí wọ́n ń hù ń ló ti kó ìpayà sínú ayé wọn. Ó wá jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa ẹni ńlá ẹni yé ni àpọ́nlé, bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa Ọba Afọlábí Ọláoyègádé Olúmọgẹ́gẹ́ kẹta, tọ́rọ̀ kan bá ti lè jáde lẹ́nu wọn, tí wọ́n bá gbọ́ báyìí wàhálà ti mú wọn. Confusion ti dé, torí pé wọn à ní mọ ibi tí bàbá ti ń bọ̀, wọn ò ní mọ ibi tí wọ́n dé, wọn à dẹ̀ ní mọ ibi tí wọ́n darí kọ. Yóò wá fa ìpayà sínú ayé wọn. Then pàápàá jùlọ orí àga tó wà yẹn, ìyẹn Limamu Yunus Taliat, orí àga Limamu àgbà tó wà yẹn kìí sóun gangan ń ló ní, àwọn ẹbí Ayélára ń ló ní. Padà sílé, lọ sẹ́tù pẹ̀lú mọ̀lẹ́bí ẹ̀. Tó bá sẹ́tù tán kó máa bá oyè Limamu àgbà lọ. Wọ́n ní wọ́n ti mọ́sálásí, wọ́n ní wọ́n lọ já. Ẹ̀kẹta ní ẹ̀sìn, wọ́n fo òfin tí ọba gbé kalẹ̀. Ọba ò fa wàhálà, ọba ò ṣe fìtínà, ọba wa káwọ́ lẹ́rán. Òun wò wọ́n báyìí pẹ̀lú gbogbo wàkíwà tí wọ́n ń wò. So tàbá wo fídíò yìí láti sẹ́ẹ̀dì pé méjọ tí ó jẹ́ kó ṣe fídíò yìí gangan ni wípé carnival wà níta. Ògbómọ̀ṣọ́ carnival, Ògbómọ̀ṣọ́ carnival, Ògbómọ̀ṣọ́ carnival, Ògbómọ̀ṣọ́ carnival. Carnival yẹn máa kọjá bẹ́ẹ̀ inshallah. Lọ́la ti tóbi Ọlọ́run, lọ́la ti tóbi àná Muhammad sallallahu alaihi wasallam, lọ́la ti tóbi Jesus Christ, lọ́la ti tóbi Ọ̀rúnmìlà. Carnival tó máa wáyé l'Ógbómọ̀ṣọ́, wọn ní tí ì ṣerú ẹ̀rí Nàìjíríà, mo sọ fún yín. By the grace of Almighty God, ó máa wáyé pẹ̀lú rọrùn, pẹ̀lú àlàáfíà wọ́rọ́wọ́. Carnival yẹn òkìkí ẹ ti kàn, òkìkí rẹ̀ ti kàn káàkiri gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, káàkiri gbogbo àgbáyé, diaspora everywhere. Àtẹni tó jẹ́ Yorùbá,
àtẹni tí ó jẹ́ Yorùbá, àtọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí ń gbógbómọ̀ṣọ́, àtọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń gbẹ́yìn odi, àtàwọn tí èjọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń gbógbómọ̀ṣọ́ àtàtẹ ń gbẹ́yìn odi. Òkìkí ti kàn ipe tí ò ṣẹlẹ̀ rí, tí wọn ò ṣe rí ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, ìpéjọpọ̀ tí ò wáyé rí, tí irú rẹ̀ ò tí ì fẹ́ wáyé, tí ò tí ì sí ń tọ́jọ́ bó fẹ́ ṣẹlẹ̀. Ìyẹn wá jẹ́ ń tó mi gbogbo àgbáyé títì, ó mi gbogbo àgbáyé, ó ṣèkì gbogbo àgbáyé. Ó loud and clear. Ó kọjá bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ carnival lábẹ́ àṣẹ àpèrè Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, lábẹ́ àṣẹ bàbá wa HIF, His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ghandi Òrúmọgẹ́gẹ́ kẹta, kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọbọ jẹ pọpẹ́, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn àtàláfíà fún yín bàbá. Àmì àṣẹ, àmì àṣẹ. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, ogun ò ní wọ̀lú o, ogun ò ní wọ̀lú. Ẹ wá wò ó níṣẹ́ wá rí wípé ẹni tó ọba tó dà níyàn, Ọlọ́run tiẹ̀ ní ń ṣètò, Ọlọ́run ní ń ṣètò ètò tọ́lọ́run gbé kalẹ̀ tó wá gbélé ọba wa lọ́wọ́ pé ètò kánífà yìí ò gbé jáde fún gbogbo àgbáyé. Ètò yìí ti tayọ tọmọ Ògbómọ̀ṣọ́ nìkan. Kò sí bí àbá wa iṣẹ́ rí pé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ó ti tayọ Ògbómọ̀ṣọ́ nìkan o. Bóòlù yóò ṣe máa bọ̀ ní Germany, bí òòlù yóò ṣe máa bọ̀ láti Amẹ́ríkà, London, Spain, United Kingdom, India, China, gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá, bóun ó sì máa bọ̀ tí àwọn tó fẹ́ ìyàwó, àwọn tó fẹ́ ìyà òyìnbó níyàwó tọjọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ wọn mú wálé, àwọn fámìlì ó tẹ̀lé wọn wálé. Ẹ máa wò ó, àwọn tó tún fẹ́ Yorùbá nílùú òdìkejì ní diaspora tàbí ìlú òdìkejì tí wọ́n tún fẹ́ Yorùbá tí èsì ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àbọ̀yọ̀sẹ̀ gangan, wọn ó tún wálé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Then àwọn tó jẹ́ wípé ẹgbẹ́ tí wọ́n ń ṣe lọ́hùn-ún tó jẹ́ pò náà ti bá wọn lọ kọ́ńtì wọn, òǹkálukú lọ kọ́ńtì rẹ̀, tẹ́tí lọ bá wọn yọ̀, tẹ́tí lọ bá wọn jó, tẹ́tí lọ bá wọn lùlù. Àwọn náà tún rọ àwọn ọ̀rẹ́ wọn wá rẹpẹtẹ s'Ògbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ lọ. Àwọn míì gan bẹ tí wọ́n jà ládùúgbò tìgbà wọn ti dá síra wọn, àwọn Ògbómọ̀ṣọ́ dà, gbogbo ìlú tí wọ́n ń gbé èèyàn gidi, èèyàn pàtàkì ni wọ́n. Bí a ti gbọ́ pé kánífà wa ń lu yìí o, a máa yá ìfún aládírẹ́sì, ẹ wá rí i pé gbogbo Ògbómọ̀ṣọ́ wà kún rẹpẹtẹ. Hòtẹ́ẹ̀lì onígbèrò, hòtẹ́ẹ̀lì tí wọ́n ní l'Ògbómọ̀ṣọ́ kó ti lè wò kọ́ pọ̀ tó láàrin ìgbà tí wọ́n bá fi ṣe kánífà yẹn. Ògbómọ̀ṣọ́ hòtẹ́ẹ̀lì ò ní gba èrò, kò ní gba èrò. Ẹni ó bá fẹ́ ṣe lọ́nà tó rọrùn, lọ́nà tó tọ́, lọ́nà tó yẹ, àbí kó yẹ tètè búùkù kalẹ̀ lóòtẹ́ẹ̀lì. If not, pé ó kú ọ̀la ó kú ọ̀túnla, ọjọ́ kánífà ò lè rí lọ́jìn. Fáàtì mo sọ fún ẹ yẹn, ò lè rí lọ́jìn, àwọn ẹ̀sìn àdúgbò ò lè rí, torí wípé èrò ti máa pọ̀ jù, àtonílé àtàlejò, oríṣiríṣi àwọn èèyàn gidi, àwọn èèyàn pàtàkì, àwọn èèyàn ńláńlá tí ò sí sàdánù, lọ́kùnrin lóbìnrin, ní dúdú ní funfun. Bẹ́ẹ̀ ni wọ́n rọra wọn wá s'Ògbómọ̀ṣọ́. Ẹ wá wo òkìkí kánífà tó ti kàn yẹn sìn yìí, ó ti wá ṣe ẹ̀rù jẹ̀jẹ̀ jìnnìjìnnì, ó ti dábòlè mọ́mú àgbà Yunus Taliat, Àmọ̀tẹ́kùn Oòduà, gbogbo àwọn bloggers tí wọ́n ń tako bàbá wa, tí wọ́n ń tako àpèrè Ṣọ̀ún, tí wọ́n ń balẹ̀ ayé wọn jẹ́, tí wọ́n ń ba ọ̀nà wọn jẹ́, tí wọ́n ti bàná jẹ́, tí wọ́n ń bò ní jẹ́, tí wọ́n dáwọ́ lé ọ̀la, tí wọ́n ń ba ọ̀la jẹ́, tí wọ́n bá ronú pìwàdà wá rí pé ilé ayé wọn padà rún ni jégé. Ilé ayé wọn rún ni jégé, yóò rún ni wómú tí ò ní nítumọ̀ rere. Ẹ̀rù tí wọ́n ń ba gbogbo wọn, jìnnìjìnnì ti mú ọkàn wọn, torí wípé àwọn gan mọ̀ wípé orúkọ kánífà yẹn lásán, Ògbómọ̀ṣọ́ kánífà, pé wọn àti ìṣeré pé Àmọ̀tẹ́kùn Oòduà gangan fẹnu ara ẹ̀ sọ jáde wípé kánífà tí ò tí ì wáyé rí. So nísìnyìí ẹ wá wo àárín yẹn, ẹ rí i pé wọ́n ti fi ọgbọ́n, àìnílàákàyè, àìlóye, wọ́n ti fi yọrọ ọwọ́ ara wọn láwo nínú ààfin. Làwọn fi ń pariwo, ẹ̀sọ́ sálẹ̀ èmi ni mo fi ń pariwo wípé Límámù Yunus Taliatu padà sáàfin lọ bẹ̀bẹ̀. Kò sẹ́dá tó wà láyé tó bá ṣe mistake, kò sẹ́dá tí ò lè ṣe mistake, kò sẹ́dá tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tó tayọ rẹ̀ láyé.
tó lè wí pé gbogbo wa tó ń wù látòkè délẹ̀ kò sí mistake ẹyọ kan bí àbí méjì, gbogbo wa ni là ń ṣe mistake, gbogbo wa là ń ṣàṣìṣe. Ṣùgbọ́n ẹ̀dá tọ́lọ́run bá wá fún ní làákàyè, tó fún nímọ̀, tó fún lóye, tó fún lẹ́mìí sùúrù, tó tún wá fún lẹ́mìí ìrẹ̀lẹ̀ láti ṣe sọ́rí, láti sóbà kó dọ̀bálẹ̀ omi ọbọ̀ lójú rẹ̀, kẹ́ni tọ́sí ọ̀gán mọ̀ wípé ẹni tí kábàámọ̀ ohun búburú tó ṣe, ọ̀rọ̀ búburú tó sọ, ìwà búburú tó hù, ìgbésẹ̀ tí ọ̀dà ti ń gbé, àwọn ìgbésẹ̀ àbùkù tí ń lọ kó àwọn èèyàn wá láti ta kọ́ máa bọ́ bàálù rẹ̀ jà, kọ́ máa bá bàbá rẹ̀ jà, wọ́n wà ọba gan wà rí gbogbo èèyàn gan wà rí wípé eléyìí ti kábàámọ̀ tó ṣe. Bàbá ẹ dáríjìn, ẹ dáríjìn, adáríjìn, àní ẹ dáríjìn bàbá, ẹ dáríjìn o. Ẹ wá rí wípé tá bá wá wò látòkè lọ, tá wò délẹ̀ rí pé bàbá gangan ò bínú sí anybody. Ìtàdí mọ̀ pé bàbá ò bínú sí anybody, bàbá ò dẹ̀ yọwọ́ anybody láwo. Ni wípé ẹni tó bá yọwọ́ ẹnìkan láwo, tọwọ́ tó yọwọ́ ẹnìkejì láwo, tí ń bínú sẹ́nìkíní, tí ń bínú sẹ́nìkejì, kò ní dá kánífà lẹ̀. Ẹ máa jẹ́ pé kánífà ni ìpéjọpọ̀ ìfi ìdùnnú hàn, èrò ọkàn wa, ìmọ̀ràn wa, ìṣesí wa, ọ̀rọ̀ wa, ìhùwàsí wa, àníyàn ta ní láti jẹ́ pé kí àdìá ìlú wa àtàgbègbè rẹ̀ kó nílọ síwájú, kó nílọ síwájú, kó lọ sókè, kó tẹ̀síwájú, kí development kó bá gbogbo agbègbè yẹn. Ìmọ̀ràn yẹn kó wá papọ̀, so ní à ń pè ní carnival, ó wá so papọ̀ birigidi, ó wá di ẹyọ kan. Carnival yẹn ló wá gbé dúró, ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá wà lábẹ́ carnival yẹn, tẹ́pẹ́tẹ́ bá ní kẹ́ máa túmọ̀ rẹ̀ táyé ò fi parí àlè túmọ̀ ẹ̀ tán. Ẹ wà á nìyẹn. So ẹni tó bá jọ yí pé inú rẹ̀ ò dáa, ọkàn rẹ̀ ò dáa, àníyàn rẹ̀ ò dáa, kò lè gbé carnival kalẹ̀. Ó dàbí ẹni wípé wọ́n ní wọn àfẹ́ nílùú, ò ń dárin, ta ló fẹ́ gbé? Èmi bàbá mi náà lè máa ń pòwe yẹn o, èmi bàbá mi náà lè máa ń pòwe yẹn wípé wọn àfẹ́ nílùú, ó wá gbé ìlú, ó wá ń dárin, ó kọ ẹni tí ó jó sí, ó kọ ẹni tí ó bọ̀ gbègbè, wàá wẹ̀ ẹ̀yìn ò ní rí yẹn, wàá wẹ̀ bí ọ̀tún, wàá wẹ̀ bí òsì, wàá wòkè ò ní rí anybody. Ara wa balẹ̀. So ẹni tó bá wá láníyàn gidi, tó láníyàn rere, tínú rẹ̀ mọ́, tínú rẹ̀ dáa, bó ṣe fẹ́ràn ara rẹ̀ dínú, tí ó fẹ́ ká burú ṣe, tí ó fẹ́ ká burú ṣe òun gangan, kó ṣe mọ̀lẹ́bí òun, kó ṣe nìkan kan, bẹ́ẹ̀ náà ni wọ́n á fẹ́ràn gbogbo àwọn làkejì. Irú ẹni bẹ́ẹ̀ ló lè gbé carnival kalẹ̀, bí bàbá wa, ẹni ńlá wa, ẹni yìí, ẹni àpọ́nlé, His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Ògúnmọ́gẹ́gẹ́ kẹta. Ẹ wà rí wípé ayé ti yẹ bàbá yìí. Àmì àṣẹ Ọlọ́run ti fàyè yìí yẹ wọ́n, yóò sì máa yẹ wọ́n lọ ní títí láéláé, kò ní kù sẹ́yìn. Ẹnu ẹ̀gàn, ẹnu ẹ̀tẹ́ kò ní wọ ọ̀rọ̀ wọn láyé tá yóò fi parẹ́. Àníyàn bàbá dáa, àníyàn bàbá dáa. Tá a bá wá wò ó ṣe rí wípé carnival yẹn ó ti ń ṣe Kìlímọ́ọ̀mù Yunus Saliat, ó ti da ẹ̀mí ẹ̀rú, ó ti da ẹ̀mí Àmọ̀tẹ́kùn Oòduà rú, gbogbo pàǹdà ọmọ Yorùbá, kábíyèsára, gbogbo oríṣiríṣi àwọn èèyàn burúkú tí wọ́n gbà oníyàwó mẹ́jọ, gbogbo àwọn oríṣiríṣi èèyàn burúkú tí wọ́n kójọ yìí, tí wọ́n ń tako àpèrè sọ, ẹ wá rí wípé jìnnìjìnnì ti bá gbogbo wọn. Ìdààmú ti bá wọn, àìrójú àìráyè ti bá gbogbo wọn. Ó ti bá wọn torí wípé ẹni tọ́jọ́gà wọn tó ń bẹ̀ wọ́n níṣẹ́ burúkú yìí, tó rán wọn níṣẹ́ burúkú, bí ìbá wá sòun ṣé kò yẹ kó yọjú síta kó dá gbogbo wọn lẹ́kùn wípé bàbá mi lè ń yẹ̀yẹ́ yìí. Gbàdépò gangan dẹ̀ ń yẹ̀yẹ́ bàbá ara rẹ̀, so kí ló wá ló fà táwọn yòókù ní ba yẹ̀yẹ́ rẹ̀? Ẹ wà ní ẹ̀sìn, ìdààmú ti wá mú everybody torí wípé ààfin tá à ń sọ yìí ń sìn yìí kò lè débẹ̀ mọ́. Àmọ̀tẹ́kùn Oòduà ẹ wá rí i pé òun gan sọ wípé àmẹ́tì tí wọ́n ṣe ń jò ní òpin àpéjọpọ̀ jóni tí wọ́n ṣe mítìn yẹn ló ń sọ tí bàbá pé gbogbo àwọn ọ̀dọ́ ìlú olóhùn ọ̀mọ ni ohun ọ̀bá lọ, kò sẹ́ni tó lè lé òun kúrò láàfin, kò lẹ́ni tó lè sọ pé kó mọ̀ wá sáàfin Ògbómọ̀ṣọ́, kò sẹ́ni tó lé ẹ lóòótọ́ wájú Ọlọ́run bá ti níyàn. Tẹ bá dẹ̀ wo àníyàn bàbá, kí ìlú ó tòrò ni bàbá ń wá, ni bàbá wà áfítà yẹn, bàbá wa sọ ti l'Ógbómọ̀ṣọ́, bàbá wa Ọba Afọlábí Ọláoyè Ghandi Ògúnmọ́gẹ́gẹ́ kẹta. Kí ìlú ó tòrò, kí ìlú ó túbà, kí ìlú ó tùṣẹ, kí epo kébí eku, kẹ́yẹ ó kébí ẹ, káwọn èèyàn fọhùn bí yẹn, kí fọwọ́sowọ́pọ̀ wà, ká gbọ́ra wáyé ni bàbá ń sáré fún. So ẹ̀yin tẹ́ wá ń tako ìgbésẹ̀ bàbá, tẹ́ ń tako gbogbo ìrìn àjò bàbá láti fi jẹ́ pé kálàáfíà kó wọ̀lú, kóhun rere kó wọ̀lú Ògbómọ̀ṣọ́ wá, kí ìlú Ògbómọ̀ṣọ́ kọ́kàn gbogbo àwọn tí ń gbébí ọbalẹ̀, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtonílé àtàlejò àtàwọn tí ń rí kọjá ń bẹ̀.
àtàwọn tí kàn ń lọ tọ́kàn yà bàrá síbẹ̀ tẹ́tún gbérin àjò kọkùn kálukú ọbalẹ̀ oní bàbá yẹn ń sáré. ẹ wá rí wípé ẹ̀yin tẹ̀ wá ń tako àlàáfíà yẹn, gbogbo ìgbéga ìlọsíwájú tí bàbá ń wọ́ọ̀kì f'Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin tẹ̀ ń tako ìlọkàn yín ọ̀wá balẹ̀. ẹ lè wọnú ààfin, bàbá ò sì lé anybody o. lèmi ṣe ń pariwo, lọ́pọ̀lọpọ̀ yẹn ṣe ń pariwo látẹ̀yìn wípé Lèmọ́mù àgbà látìgbà tí ń bú Làdáni rẹ̀ yẹn, kó tó dìgbà yẹn làwọn yẹn ti ń pariwo fún wípé padà lọ sáàfin lọ bẹ̀bẹ̀, èyí kárì sódà họ kó jọba lọ. gbogbo jákujàku rédèrèdè tó ń sọ lórí mọ́mbà yìí kò ń sọ̀nà àbáyọ fún ẹni. òótọ́ ń fẹ́ àwọn ọ̀rọ̀ yìí balẹ̀ ayé ara ẹ jẹ́ ni. àwọn ọ̀rọ̀ tó ń sọ lórí mọ́mbà rí gbogbo àwọn òwe tó ń pa ìbú tó ń bú yìí, ó tó fi ń bárìn àjò ayé ẹ jẹ́ ni. gbogbo tó yẹ kó dánú ayé ẹ̀yìn ló ń sọ dibi, torí wípé àwọn tó ní làákàyè tó lọ́gbọ́n tó nímọ̀ tó lóye sí tí wọ́n fi ń ṣe wáàsí lórí mọ́mbà rí nìyẹn. bí wọ́n ṣe ń fọgbọ́n ṣe làwọn yẹn náà ń fọgbọ́n wò ẹ́. kò yẹ nísìnyìí ká pé bàbá wa ló stọ́ọ̀pù ẹ pé mọ́ wá sáàfin mọ́, ká pé wọ́n ló stọ́ọ̀pù ara ẹ pé mọ́ wá sáàfin mọ́. ọlọ́run tó wá fi nǹkan kan kẹ́ ọ, ìyẹn Lèmọ́mù àgbà tí ò fura sí inú Sàtáliátù, ní pé Làdáni rẹ òun ọ̀wá wo gbogbo ìwà kà tó ń wù sí àpèrè sọ̀hún. bàbá yẹn ò wo gbogbo ìwà àìnílàákàyè àìlọ́gbọ́n àìlóye àìnítẹríba tó ń wù sí bàbá wa HIM ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹ́gẹ́ kẹta, kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sìn káwọn ẹ̀sìn ọba kan jẹ́ kó pẹ́. bàbá Làdáni yóò tún wá wo gbogbo àrékérekè tó ń wù pẹ̀lú bàbá, àìnítẹríba àìlójútì tó ń wù sí bàbá yẹn tún wá ń lọ sáàfin. bẹ́ẹ̀ sì wá wọ ọkàn bàbá yẹn mímọ́ wọ́n rí àjọsọ̀rọ̀ o, ní wípé ìgbà tí ẹsẹ̀ àwọn bá dán sáàfin, tẹ́sẹ̀ tí wọ́n dán sáàfin, ìwọ sì ni òun bàbá ni Làdáni Lèmọ́mù àgbà Yunus Taliya yóò mọ ọ̀nà tí ó fi ṣe àtúnṣe tí Lèmọ́mù náà fi lè wọ ààfin padà. kó tó di pé Lèmọ́mù tún tako bàbá yìí nínú mọ́ṣáláṣí tó fi ṣe fídíò jáde. tó lálábòsí ni ìjókòó ọ̀tẹ̀ ló ń lọ jókòó sáàfin. ẹ wá wo ń sìn yìí ààfin tí wọn ò lé ẹ, tó jẹ́ pé wà rẹ ló lé ẹ níbẹ̀. ìwà burúkú, ète, ọgbọ́n jàǹbá, ọgbọ́n rìkísí, ọgbọ́n kó rẹ ọba ńlẹ̀ kó gbéra ẹ̀ ga, ọgbọ́n kọ́ ọba àpèrè sọ̀hún jẹ́ kó gbé Lèmọ́mù àgbà gòkè àpèrè sọ̀hún, tó jẹ́ pé sọ̀hún gangan ló fi ẹ́ jẹ, Olóhùn kọ́ ló fi ẹ́ jẹ. ẹni tó ní mọ́ṣáláṣí Olóhùn kọ́ ló ní. ẹni tó fi ẹ́ joyè tó ọ̀tọ̀ bọ̀wé àdéhùn bẹ́ẹ̀ onírárá ọ̀tọ̀ bọ̀wé àdéhùn kankan sórí pé ẹni tó yẹ kéèyàn bẹ̀rù. ìwà rẹ gangan wá ló lé ẹ. kódà rẹ bàbá lọ lanu pé kọ ọmọ wà mọ́, kì í ṣe bàbá gangan ní ló sọ̀rọ̀. ìwà rẹ ló mú kí bàbá ọ sọ. ìwà rédèrèdè, ìwà jákujàku, ìwà ìlójútì àìní respect wá tí òun wù láti fi gbé ọmọ làkejì ṣubú, láti fi gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣubú, láti fi darí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ síbi tí ọ̀dà. ìwà yẹn ló lé ẹ kúrò láàfin, kì í ṣe bàbá. kódà bí bàbá ò lanu sọ pé mọ̀ wá mọ́ tó sì lọ́mọ, ìwà rẹ ló lé ẹ. kódà kí bàbá tún wá lanu sọ wípé mọ̀ wá mọ́, ìwà rẹ náà ló sì tún lé ẹ. èèyàn ní wùwà rere kọjọ́ ọmọlúàbí kọjọ́ ọmọ gidi èèyàn, kí èèyàn fẹ́ takò lára èèyàn rárá kò lè lé kúrò. kí ni wọ́n ń pè lólóyè láàfin, kí ni wọ́n ń pè ní chief. nítorí wà ń bẹ̀ pọ̀ gan-an, nítorí wà ń bẹ̀ pọ̀ gan-an. láìsí chief ọkàn bàbá gan ọba rẹ, àbí kò yé ẹ̀yin ni kò yé Lèmọ́mù ni mo fi ń pariwo ń gbà yẹn wípé ẹ̀yin gángan lẹ́mí bàbá. kò yé Lèmọ́mù àgbà Yunus Taliya ẹ̀yin ọgbọ́dọ̀ pé epo nú, èèyàn gbọ́dọ̀ sọ wípé epo nú, èèyàn gbọ́dọ̀ sọ pé ẹgọ̀, èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. èèyàn gbọ́dọ̀ sọ wípé làákàyè yín ò pé, èèyàn gbọ́dọ̀ sọ pé ìláròjinlẹ̀ odidi Lèmọ́mù àgbà tó ní pòfẹ́sọ̀ lórí ìwé, tó ní pòfẹ́sọ̀ lórí kéwú, kí wọ́n á ní Lèmọ́mù irú Lèmọ́mù yẹn ọmọ tó ń ṣe, kí wọ́n á tọ́ wípé irú Lèmọ́mù yẹn ọpọlọ rẹ̀ ò pé ẹ̀ ń pé ó kéré. ọ̀rọ̀ yẹn ò dáa, èèyàn gbọ́dọ̀ sọ sí Lèmọ́mù bẹ́yẹn. ẹni ẹ̀ wá wu gbogbo wà tẹ́ ẹ̀ ń wù làwa fi ń pariwo ń gbà yẹn wípé ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ṣe jẹ́ sáàfin ni. Ọlọ́run kẹ́sìn Islam fún nǹkan kan táyé Lèmọ́mù àgbà Yunus Taliya tí wọ́n ṣàkíyèsí. kódà gbogbo àwọn tí aláwọn ń tẹ̀lé àtàgbàlagbà àtọmọdé tí wọ́n ń tẹ̀lé làákàyè wọn ọlọ́bẹ̀ ọpọlọ wọn ọlọ́bẹ̀. Ọlọ́run kẹ́sìn Islam gan ju gbogbo ẹ̀sìn yòókù lọ nílùú Ògbómọ̀ṣọ́, ń ṣàlàyé rẹ̀ fún yín nínú ààfin. ẹ rí wípé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn, àwọn làwọn oníṣẹ̀ṣe ìlódògbómọ̀ṣọ́ lẹ̀ ńlọ ní ààfin Ṣọ̀ún gangan, àwọn ló dá alẹ́ àlọ́kọ̀ jójó yẹn ń bẹ̀. àwọn kan ní mùsùlùmí ló tẹ̀lé, àwọn kan ní kìrìsìtẹ́nì, gbogbo èyí tí bá sà ṣe àwọn ẹ̀sìn méjèèjì yòókù bá ẹ̀sìn ṣẹ̀ṣe ni. ẹ wá rí yẹn o, ẹ wá wo ẹ̀sìn kìrìsìtẹ́nì. ìyẹn rò pé àwọn ní
olóyè bẹ́ẹ̀ bíṣọ̀bù ni o bí bíṣọ̀bù máa ń pè ní tó jó lórí gbogbo kìrìsìtẹ́nì pátápátá tí wọ́n á fún láàyè láàfin gẹ́gẹ́ bí wọ́n ti fún Lèmọ́mù àgbà Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí oyè Lèmọ́mù àgbà Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí wọ́n ti fún láàyè láàfin ẹ pé wọ́n jọ jókòó lẹ́yìn ẹjọ́ ọ̀rọ̀ ìlú ni ìrù páwọn ẹ̀sìn yòókù ni tó fi mọ́ ẹ̀sìn tó ní ìlú gangan bó bá wá wọ ìlàmí lóye nítorí náà wa ẹ jẹ́ kí n mọ̀ bó bá wà. èmi ò rò pé lórí oníṣẹ̀ṣe wà tẹ́ pé bí Lèmọ́mù àgbà bóun ṣe ní nǹkan ribiribi tí ń ṣe fọ́ba yẹn pé àwọn náà ní chánsì tó ìrù páwọn pásítọ̀ ní chánsì tó ti ẹ̀sìn Islam yìí ṣe rí póríire ńlá gbà ni ṣe rí pé àpẹẹrẹ recognition ńláńlá ní Ọlọ́run mọ̀ fún ẹ̀sìn Islam nínú ààfin débi wípé ààfin gangan ka oyè Lèmọ́mù àgbà kún ó dàbí ẹni wípé bíi kí bàbá tó ti darúgbó tọ́lọ̀ wọn bless ẹ̀ tó lọ́lá gan tó lówó gan tó ní dúkìá tó ní iyì láì gbogbo àgbáyé kó wá jẹ́ pọ́mọ ẹyọ kan ló bí so bàbá yìí ni ó ti darúgbó kò lè jáde kúrò nínú ilé mọ́ àlàáfíà wà ṣùgbọ́n kò lè rìn káàkiri mọ́ gbogbo iléeṣẹ́ tó ní káàkiri àgbáyé kò lè rí ọmọ ẹyọ kan náà lọ́wọ́ bí sẹ́yìn mọ̀ pé tí ọba rọmọ ni ọkàn rẹ̀ ọba rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ Lèmọ́mù àgbà ńlọ jẹ́ sáàfin but kọ́mọ̀ làákàyè rẹ̀ ọgbọ́n rẹ̀ òye rẹ̀ àwọn tí ń tẹ̀lé gangan ọpọlọ wọn ti jọba torí pé bí Lèmọ́mù àgbà bá ṣe mistake tó bá ṣi ẹsẹ̀ gbé tó sì wà wù láàfin àwọn àgbàlagbà àwọn ọ̀dọ́ tó tẹ̀lé yìí náà làákàyè ẹlòmíì ó sì ju tiẹ̀ lọ bí bàbá yìí má sọ chánsì ìsìláàmù nù nínú ààfin ibi àìsè bá ti wẹjá lọ bẹ̀bẹ̀ wọ́n lọ dà kọ́ńkọ́ wọ́n lọ bẹ̀bẹ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa ṣẹlẹ̀ ayé ò ní gbọ́ kí sí gbogbo nǹkan lèyàn ń gbé sórí íńtánẹ́ẹ̀tì Lèmọ́mù yìí gọ̀ ní táwọn èèyàn ń sọnù wọ́n ń gbé Lèmọ́mù gọ̀ mo ní kó gọ̀ wọ́n lọ́gọ̀ wọ́n ní bó bá sún tíntín yóò gbé sórí íńtánẹ́ẹ̀tì bó ń búyàn yóò gbé sórí íńtánẹ́ẹ̀tì bí ń ṣépèlé èèyàn yóò gbé sórí íńtánẹ́ẹ̀tì bí ń yẹ̀yẹ́ èèyàn yóò gbé sórí íńtánẹ́ẹ̀tì gbogbo nǹkan lé ayé ara rẹ̀ yóò gbé sórí íńtánẹ́ẹ̀tì wọ́n láfi tí kò sọ ìtàn ìdílé bàbá rẹ̀ nìkan ni ò lè gbé sórí íńtánẹ́ẹ̀tì so wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ ló yẹ kó máa gbé sórí íńtánẹ́ẹ̀tì tọ́rọ̀ bá pọ̀ òun dá òun pẹ̀lú ẹni ńláńlá papọ̀ kọ́ra bí ò ṣe sọ̀hún ní Ògbómọ̀ṣọ́ náà bí ò ṣe bàbá wa ọba Afọlábí Ọláoyè Ghandi Olúmọgẹgẹ kẹta bọ́sà àgbàlagbà kan lù kan náà ni bó ṣe bàbá tọ́jú bàbá àṣàlẹ̀ rẹ̀ gan ni Alhaji Monsuru bàbá Èjìdé kádé ọpẹ́ lórí kí ẹ̀mí bàbá ogun ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún bàbá bó ṣe bàbá yìí gan náà lọ́ bá sẹ̀ ni wàláhì tàláhì Lèmọ́mù àgbà yóò gbé bàbá yìí sórí àtẹ nítorí mú tó fi gbé sọ̀hún tìlú Ògbómọ̀ṣọ́ sórí àtẹ ẹni tó tóbi jù number 1 in the whole Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ kò sẹ́ni tí ó lè gbé sórí àtẹ tó tí bàbá yìí bá wà rò kó wọn ò ní sẹ́ láì tán padà wá ṣera wọn bó ṣe yẹ̀yẹ́ ọba yìí náà tí bàbá wọn tẹ̀tún wá le ju yóò tún le ju ti bàbá wa yìí lọ ẹ wà á nìyẹn instead tó yẹ kó lọ bá irú ẹni yẹn bẹ́ẹ̀ kó sẹ́tù ẹ̀ lábẹ́lẹ̀ kó wọ́n yanjú ẹ̀ lábẹ́lẹ̀ kẹ́nìkan kan máa ti ń lọ lẹ́yìn àwọn tó bá kó lẹ́yìn kọ́rọ̀ tó máa lọ dáadáa kò lọ́gbọ́n rẹ̀ kò ní làákàyè láwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni sọ pé ọgọ́ mo ní kọ́ gọ̀ wọ́n lọ́gọ̀ pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ inú ẹ̀kọ́ máa tẹ́sàgbáyé kọ́ ayé ọmọ bá yanjú rẹ̀ wọ́n lọ́rọ̀ orí íńtánẹ́ẹ̀tì ń sìn ọ̀nà tó ń kálukú gbà pa owó àwọn tí ń wá owó lọ́pọ̀ jù níbi kí wọ́n sì balẹ̀ ayé ẹnìkan jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ní tí ò rí bẹ́ẹ̀ kan máa sọ ń pa ẹni yẹn tó jẹ́ pé ẹni tí wọ́n láwọn ń sọ̀pọ́ọ̀tì yìí inú rí ó dùn pé wọ́n ń sọ̀pọ́ọ̀tì ògbọ́n wọn ń balẹ̀ ayé rẹ̀ jẹ́ ni àwọn fi méèkì owó sí channel tí wọ́n ní ẹwà nìyẹn tí kò wáyé kí n yóò ṣe làákàyè. nísìnyìí ẹ̀rù jẹ̀jẹ̀ wá mú Àmọ̀tẹ́kùn Oòduà bọ́yọ̀ ọ̀gá rẹ̀ náà yìí lọ́rọ̀ ẹ̀ńsẹ̀ yẹn sì pitọ̀ fọ́gbọ́n sọ fún wọn o wọ́n lè mọ̀ wípé àwa náà ń bọ́ wọ́n ti mọ̀ pé ntọ́ dáa ni bàbá ń ṣe tó bá jẹ́ pé nǹkan búburú ni wọ́n ti criticize ẹ̀ wọ́n ti sọ lọ́nà tí ọ̀dà wípé ogun wọn fẹ́ dálẹ̀ yìí o wàhálà wọn fẹ́ dálẹ̀ o fìtínà wọn fẹ́ dálẹ̀ yìí o wọ́n fẹ́ dà lúrú ni o ọ̀nà tí wọ́n fi dà lúrú gbé jẹ́ ń ṣe yìí o wọ́n ti kígbe bọ́ ẹnu. ọkọ̀ sẹ́ni tẹ́ fẹ́ sọ léyìí fún wọn ti rí wípé ntọ́ dáa kọ́dà ẹni pé ìgbà tóun gan sọ ó tún kàrámà rẹ̀ pé tí ò tí ì ṣẹlẹ̀ rí l'Ógbómọ̀ṣọ́ carnival pé carnival tí ò tí ì ṣẹlẹ̀ rí l'Ógbómọ̀ṣọ́ káwọn máa wá bẹ́ẹ̀ àwọn wá o so ọmọ ògbójó ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ yìí lòun so ìsín lọmọ wípé ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ́ so ìsín lọmọ wípé ọmọ Ògbómọ̀ṣọ́ gangan ni ẹ́ tọ́ ọkọ̀ dé síta tọ́ wá mú àdọ̀dọ̀ rẹ tọ́ wá ń fi tọ́ wá ń tọ̀nù lé tó ń forí sọ àpèrè sọ̀hún tó ń fi rẹ̀ ṣẹ̀sín tó ló ń fi bàbá rẹ̀ ṣẹ̀sín ara ẹ̀ ló fi ń ṣẹ̀sín náà ara ẹ̀ ló fi ń ṣẹ̀sín inú mi dẹ̀ wá dùn lọ́pọ̀lọpọ̀ yẹn dùn torí wípé gbogbo àgbáyé ló ti wá rí wípé ń sin ẹ̀yìn pẹ̀yìn lẹ̀ dáa ìwọ Àmọ̀tẹ́kùn Oòduà
ìmáàmù Yunusa Taliatu bàbá Èjìdé gbogbo yín pátá ẹ̀yin ìwà yín kù díẹ̀ káàtó ẹni kẹ́ lọ tún wà yín ṣe. Ẹ fọmọlúàbí kún ọ̀rọ̀ yín, ẹ fọmọlúàbí kún ìrìn yín, ẹ jẹ́ kó títọ́ àtòdodo kó jọba nínú ayé yín. Ẹ̀rí pọ́kàn tí yín gọ́ balẹ̀ kánífà ni bàbá fẹ́ ṣe ń sin ilẹ̀ tí ń gbọ̀n. Ìwọ ń jìjàdù fúnra ẹ, ò ń jìjàdù fúnra ẹ ní pé wàá lọ kánífà yẹn. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni bàbá ò lé anybody. Èmi pẹ̀lú bàbá àjọ jókòó rẹ̀ o, ṣùgbọ́n ẹni tó gbé kánífà kalẹ̀ gbogbo èèyàn làwọn fẹ́ kójọ pátápátá. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá nílé lóko lẹ́yìn odi everywhere. Kódà àwọn tí ò jogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ga kún ó tún wá. Níbi wíwá àwọn yìí àlùbáríkà ọmọ tó ń wọ̀ ní Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí tí bàbá sọ wípé owó inú Ògbómọ̀ṣọ́ náà là ń ná, owó tó ń wá láti ìta kó wọlé ní mú kí ìlú kó dàgbàsókè, ní mú káwọn èèyàn tí ń gbé bẹ̀ kó dàgbàsókè, kò sírọ́ kankan bẹ́ẹ̀. Bàbá yìí ti ní ìrírí. Ìní mú àwa tá a ti ní làákàyè, tá a lọ́gbọ́n, tá a nímọ̀, tá a lóye láfi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìgbà mi bá rántí orúkọ àbá yìí sì mọ dárẹ́ ní ayọ́ àfi kílò rẹ̀ Ọlọ́run fún wa ló bá gidi. Ọba olóore, ọba lálùbáríkà, ọba tó jẹ́ wípé Ọlọ́run ti gbé rìnrìn àjò. Ọlọ́run ti ṣe oríṣiríṣi test tó sì ti pass. Ọlọ́run ti gbé sọ́tún, ó gbé sósì, ó gbé sókè, ó gbé sálẹ̀, ó gbé wájú, ó gbé sẹ́yìn, ó gbé sáré, ó gbé yípo everywhere. Ọwọ́ afọkàn ẹ̀ balẹ̀, ó ti jẹ́ kó ní oríṣiríṣi ìrírí. Bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni níta àwọn yìí kọ́ láwọn wí o, Ògún ti wọ̀lú Ògbómọ̀ṣọ́ o. Bí ìbá ṣe pọ́pọ́ lọ́run fún alọ́bọ̀ ńlá káyìí o, bá a ti ń wí kọ́ láwọn wí o, òní sì ti ń jọ kánífà o. Kánífà kẹ̀. Ibi lè mọ́ mú àgbòdìdì lè mọ́ mú tẹ́ni kọ́ máa ń ṣe wáàsí fún ìlú bí ló ṣe dàgbà. Tẹ́ni kọ́ máa ń ṣe wáàsí kọ́ máa ń ṣàdúrà fún gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ bí àlàáfíà ó ṣe bá gbogbo Ògbómọ̀ṣọ́. Tó oyè lè mọ́ mú àgbà, oyè pásítọ̀, oyè babaláwo, káwọn ẹni yìí ọmọ ṣàdúrà ń gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ láti fi bẹ Ọlọ́run, láti fi bẹ Jésù, láti fi bẹ Ọ̀rúnmìlà wípé kí ìlú Ògbómọ̀ṣọ́ túbà ó tùṣẹ ní gbogbo ìlú pátápátá káàkiri àgbáyé tó fi mọ́ ìlú òyìnbó tó fi mọ́ ìlú aláwọ̀ dúdú. Iṣẹ́ wọn nìyẹn, ká máa gbàdúrà fún ìlú ní gbogbo ìgbà, ká máa gbàdúrà fún gbogbo orílẹ̀-èdè, ká máa gbàdúrà fún gbogbo àtàǹgbé bẹ́ẹ̀ àtònílé àtàlejò, kó wá jẹ́ pé òun gangan. Kó wá jẹ́ pé irú lèmọ́mú àgbà, Lèmọ́mù Yunusa Taliatu Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń fẹnu ara rẹ̀ sọ jáde wípé Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ó wà lórí gunpowder. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Láwọn yẹn fi ní pè ń bá bàbá yìí jà. Tọ́pọ̀lọpọ̀ máa sọ nìyẹn, wọ́n lè pè ní ń bá jà. Wọ́n ní bó ti ṣe àwọn èèyàn kan sẹ́yìn táwọn wá ní pé àwọn oní táwọn fi ẹ́ ṣe o, Ọlọ́run ó gba ìwà lọ́wọ́ rẹ̀. Ẹ wá rí i pé ìwà àwọn yẹn gan lọ́lọ́run gbà lọ́wọ́ rẹ̀ làgbà kò fi dé báyìí. Ìwà ló sọnù, kò sí nǹkan méjì tó sọnù. Ó sọ ìwà nù, ẹni tó bá wá sọ ìwà nù ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sọnù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sọnù nínú ayé ẹ̀ o. Ẹni tó bá sọ wà nù, ẹni tó lọ́n bá gba ìwà lọ́wọ́ rẹ̀ ẹni tó sọnù pọ̀. Ó dàbí fídíò kan tí mo ṣe sẹ́yìn, mo sọ pé àfi kí tẹ̀ ń bá wo fídíò mi tuntun ó tún máa lọ sẹ́yìn kó tún máa wo àwọn old ones tí mo tún ṣe ìtọ́tẹ̀lélẹ̀ yóò wà máa mọ̀túmọ̀ àwọn fídíò tí mò ń ṣe. Mo ti ṣe fídíò kan sẹ́yìn wípé láyé ìjọ́hun tọ́lọ́run fẹ́ dáyé, ọwọ́ Ọlọ́run wá ní pé káwọn kan tọrọ tí wọ́n fẹ́, ẹnìkan tọrọ ọmọ, ẹnìkan tọrọ owó, ẹnìkan tọrọ ilé, ẹnìkan tọrọ mọ́tò, ẹnìkan gbogbo nkálukú ń tọrọ tó bá wù. Ẹgẹ́ta ní ẹ̀sìn bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa IHIF His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Olùmọ̀gẹ̀gẹ̀ta, wọ́n á ní bàbá tọrọ nǹkan tó bá wù, bàbá wa ló ń tọrọ sùúrù. Àwọn yòókù wa wò pé sùúrù lélẹ̀ wa tọrọ sùúrù, àwọn ti tọrọ owó ń tà, àwọn ti tọrọ mọ̀. Ẹ má jẹ́ kí n tàn yín, gbogbo tó ń kálukú lọ tọ́ ìtẹ́ tọrọ lọ́lọ́run fún wa lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tí bàbá ló wá yàtọ̀, ẹni tó ní sùúrù ó padà lówó ńláńlá, ẹni tó ní sùúrù ó padà kọ́lé ńláńlá, ẹni tó ní sùúrù ó padà bímọ, ẹni tó ní sùúrù ó láṣẹ lẹ́nu tásẹ̀ ń sì bá dọjú alẹ́, ẹni tó ní sùúrù lálàáfíà gbẹ̀yìn ayé rẹ̀, ẹni tó ní sùúrù lẹ́mìí gígùn, ẹni tó ní sùúrù lọ́lá, ẹni tó ní sùúrù ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n yí ká, ẹni tó ní sùúrù jẹ́lú mọ̀ọ́ká tí gbogbo àwọn èèyàn gba tiẹ̀, ẹni tó ní sùúrù padà ní làákàyè torí rẹ̀ pé gbogbo nǹkan wà ní Ọlọ́run á fi tọrẹ fún bàbá wa ọba Afọlábí Ọláoyè Ghandi Olùmọ̀gẹ̀gẹ̀ta. Ẹ lọ wo fídíò yẹn, mo ti ṣe sẹ́yìn fún bàbá. Mo fi sọ pé ẹni tó bá wo fídíò titun tí kò bá wà lòkù sẹ́yìn, fídíò mi ò tún lè yé tó.
ó di dandan ká tún mọ àwọn ìta ti ṣe sẹ́yìn láti mọ gbádùn ara wa dáadáa. Gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ ẹ rí i pé kánífà yìí òkìkí rẹ ti kàn. Ẹ jẹ́ ká pa tẹ̀gàn tì ká wá tún fi tẹ̀gàn sí i ká yọ tẹ̀gàn kúrò ńbẹ̀ ẹ gbàgbé ẹ gbàgbé rẹ̀ Ọlọ́run kún bàbá wa lé. Ẹ rí i pé gbogbo ìgbésẹ̀ tí bàbá ń gbé ó yàtọ̀ wájú ọlọ́ọ̀bá tì ní wọ́n ní kò tíì sí ọba kankan wọ́n ní kò tíì sí ọba kankan wọ́n ní kò tíì sí ọba kankan tó ṣe irú ìgbésẹ̀ yẹn rí nílùú Ògbómọ̀ṣọ́. Kéde pé wọn wà láti tá à ń sọ òun kálukú ti níwà dáadáa láwọn bàbá wọn tẹ́ sí nǹkan rírí kan rárá nǹkan dáadáa nǹkan rírí tẹ́ ti ṣe s'Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe rẹpẹtẹ tí ó gbẹ sí wà tọ́lọ̀ ní fọwọ́bàjẹ́ kan bọ̀ tí wọ́n ní ìgbésẹ̀ tí bàbá wa gbé bàbá wa Ọbáfọlábí Ọláoyèká ní Olúmọ kẹta wọ́n ní kò sọ́ba tó ti ṣègbésẹ̀ yẹn wọ́n ní kò tí ì sí ọba nílùú Ògbómọ̀ṣọ́ tó ti ṣègbésẹ̀ yẹn. Ìgbésẹ̀ tí wọ́n á dá wọn léyìí Ọlọ́run ọba kún wọn Ọlọ́run ló bẹ̀rẹ̀ rẹ̀ ni ó ṣe é dáàrin Ọlọ́run ọba ní wàá máa mú ogun ẹ̀ wá sí ìmúṣẹ lẹ́yọ kọ̀ọ̀kan pàápàá jùlọ gbogbo àníyàn bàbá yìí tí wọ́n fi dáwọ́ lé gbogbo nǹkan yìí wọ́n ń fẹ́ state capital bàbá pẹ̀lú àbọ̀sọ́ o ìmọ̀ bàbá lójú o mi ò rí wọn rí o àjọṣe mítìn kankan bọ̀tọ̀ kàn mí ń sọ fún wọn wípé state capital ni bàbá ń sáré Ọlọ́run wàá jẹ́ kó ṣeé ṣe Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe gbogbo àwọn amenities social amenities tí Ògbómọ̀ṣọ́ wà ní tí ó fi dẹrùn tí capital fi wáyé rọrùn pẹ̀lú àlàáfíà Ọlọ́run wàá máa mú wọn wọ̀lú lẹ́yọ kọ̀ọ̀kan tọkùn ní dìkan lọ́wọ́ tí ó sì ní gba ẹ̀mí wa tí ò ní jẹ́ pé gbà tí bá ń wọ̀lú àgbákò ọmọ wọ̀lú tí ò ní sí gbà tí bá ń wọ̀lú ní ìlú ọmọ dàrú Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ wàdúrà bàbá owó gbà. So kánífà yìí ti ń bọ̀ yìí pẹ̀lú ògbó Ọlọ́run ti sáyẹ̀nsì Àmọ̀tẹ́kùn Oòduà à ń sìn tẹ́nu wa ń bà á tó ní dandan wọ́n wà bẹ́ẹ̀ kọ́ sẹ́ni tó lé ìwà yín ló ń lé yín ìwà yín ló ń lé ètò ìdẹ̀sọ́ ń jólè pé wọ́n ṣe pé òmò ò bá wá bẹ́ẹ̀ bóyá ìgbà tí bàbá pè àwọn òdòjọ́ kan wá sí ààfin Ṣọ̀ún tọrọ ọ̀la yìí ò mọ́lẹ̀ pọ̀ títí mo fẹ́ lérò náà nìyẹn kò sẹ́ni tó lé kọ́dà bí tí mo wo bàbá dé gbẹ̀yìn òjò gbọmọ ọmọ Ògbómọ̀ṣọ́ gan tí ń gbé Ògbómọ̀ṣọ́ tí wà rẹ bá ti mọ́ tínú rẹ bá mọ́ tó bá lọ bẹ̀ wọn ò ní lé ṣe bí kò ṣe ń tìlú ń fẹ́ ni ẹni tí ń rérè nínú ìlú yẹn tó ń rí àlùbáríkà tó ń rí oore nínú ìlú Ògbómọ̀ṣọ́ tó bá lọ́wọ́ kún ìdàgbàsókè ibẹ̀ kọ̀báàdì mi nítàn yín o kọ̀báàdì o kò sí mistake kọ́dà tó kọ́lé iṣẹ́ síbẹ̀ tó ṣe nǹkan mèremère sínú Ògbómọ̀ṣọ́ àwọn Ògbómọ̀ṣọ́ náà ń ṣe sínú olílùú náà síbi náà bàbá wa náà ń pariwo wípé ìsọ̀hún tá a ṣe ti tó o bóyá ó kọ àwọn nínú àwọn pé ìta ṣe sílùú Oǹdó ti tó o ìta ṣe sílùú Oǹdó ti tó o ẹ jẹ́ ká wá ilẹ̀ bàbá wa ẹ jẹ́ ká wá tún ṣe o Ọlọ́run dẹ̀ ti gbàdúrà yín bàbá bẹ́ẹ̀ náà ló máa rí gbogbo àwọn tó jọmọ ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run tún á bùkún wọn ọlá àníyàn yín tẹ́ ti sọ jáde yìí pé ẹ fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ kó develop pàápàá jùlọ Ọ̀yọ́ state Ọlọ́run gbà níyàn yín bàbá Ọlọ́run máa gbà níyàn yín kò ní dójú àdúrà tì yín bẹ́ẹ̀ ni iṣẹ́ yìí Ọlọ́run kò ní dáadáa yín gbogbo sẹ́tẹ̀sì ti kọjá bẹ́ẹ̀ ká máa tún títì ṣe ká tún omi ẹ̀rọ sí àwọn tí ń mi owó gan bàbá àṣírí yín ò ní tú àdúrà yín ọmọ gbà gbogbo èròjà tẹ́ a máa fi ṣiṣẹ́ náà pẹ̀lú ìrọ̀rùn lọ́mọ fi gbélé fún yín àwọn èèyàn ńláńlá kẹ̀kẹ̀kẹ̀ ní ilé ẹni yẹn ní àpọ́nlé àwọn olówó ńláńlá tí ò ní tẹríba Ọlọ́run ó gbogbo wọn yíká yín yóò tẹrí gbogbo wọn bá fún yín tí wọ́n mọ̀ wá gbé fún yín pẹ̀lú ìrọ̀rùn tẹ́ máa fi tún ìlú ṣe àmì àṣẹ. lẹ́yìn tá a bá gbọ́n tí Àmọ̀tẹ́kùn Oòduà sọ wípé wọ́n láwọn kan ò gbọ́dọ̀ wá sáàfin ta ló láwọn kan ò gbọ́dọ̀ wá ẹ rí i pé bàbá wa ní tó ń pòwe mọ́ yẹn o mo fi sọ pé Àmọ̀tẹ́kùn Oòduà yìí ọ padà bá débi pé ń da ọ̀dọ̀ balẹ̀ títí tí ń sìn ọ́ lẹ́gba ibi tó ń bọ̀ rẹ́ bọ̀ yìí ń da ọ̀dọ̀ balẹ̀ tí nìkan ọ̀fẹ́ tí ẹ báyìí tó máa fò sókè tó lágùn dáadáa tí ń fẹ́ workout gidi tára rẹ̀ ọ́ balẹ̀ ń da ọ̀dọ̀ balẹ̀ tí táà fa kòtòkòtò ẹ wálẹ̀ tí kébé rẹ̀ ọ́ jáde táà pọ̀ ìgbàgbọ́ gidi àtòrè ó ṣe làákàyè ọ̀lọ́gbọ́n ó lè máa yẹ̀yẹ́ ara ẹ̀ ló ń yẹ̀yẹ́ kò ń ṣe bàbá tiwa ara ẹ̀ ló ń yẹ̀yẹ́ ara ẹ̀ ló fi ń ṣẹ̀sín mọ̀lẹ́bí ẹ̀ ló fi ń ṣẹ̀sín kódà àwọn kan sọ pé bàbá tó bí ẹnu gangan ló fi ń ṣẹ̀sín torí pé tó ń pa òwe módìdí ọba
tó ń sọ̀rọ̀ àlùfànṣá sọ́dídì ọba ìlú yín tó tí bàbá rẹ̀ gan ò tó bẹ́ẹ̀ ní làwọn èèyàn ń sọ wọ́n lọ́mọ àlè ní ẹ̀ lógúnmọ̀ tó bẹ̀ bọ́ wá jọ́mọ àlè ọba ìlú tiẹ̀ wọ́n máa fi ta yín èlò wọ́n fẹ́ fún ẹ kí wọ́n fẹ́ promise ẹ kí wọ́n fẹ́ ṣe inú ayé ẹ tó wá jẹ́ pọ́ bá ìlú tiẹ̀ ló fi ń ta yín pé àwọn kan wọ́n ní ẹ gbọ́dọ̀ wá sí ààfin ta ló ń sọ yẹn fún ẹ kó gbọ́dọ̀ wá sáàfin ààfin wà fún gbogbo aráàlú àtonílé àtàlejò ni nígbà tí wọ́n bẹ̀ rí tó bá ti bá níyàn rere lọ tó bá tó dáa lọ bẹ̀ kò sẹ́ni tó lé ẹ níbẹ̀ ẹni tí ọba wa lè wọ ọbẹ̀ mọ́ ìwà rẹ̀ ló lé àwọn kan ní kẹ́ ẹ mọ́ wá sáàfin àwọn olóyìn ẹ mọ́ wá ìwà ló lé ọ̀gá rẹ̀ kúrò ń bẹ̀ làdáni tó tún yẹ kó bá a sánà bí ó sì rí bẹ́ẹ̀ wọ̀ wọ́n náà wo fídíò tó kú sí ló fi sọ pé làákàyè bó kù díẹ̀ káàtó ni I don't know bó o ní bóyá tó bá wo fíìmù tó wo fídíò o ní ọlọ́run ò fún ẹ lágbára kó lè assimilate ẹ kí fídíò yẹn pẹ́ lórí ẹ kó lè mọ rántí ẹ wípé nǹkan báyìí ṣẹlẹ̀ ń tàbí nǹkan báyìí ṣẹlẹ̀ ń tàbí mo rò pé lérò pé fún dààmú ẹ nìyẹn sojú ẹ owó fídíò yẹn ibi tí lè mọ mú àgbà tó ti ń ṣàbùkù fún bàbá làdáni rẹ̀ wípé máa ń lọ jókòó sí sáàfin ìjókòó ọ̀tẹ̀ ló máa ń lọ jókòó ni wọ́n máa ń sọ yí pé nǹkan ní kí ọmọ wàá sàfin ta ló ní kí ọmọ wà ìwà rẹ ló ń lé ẹ ìgbà táwọn ọ̀dọ́ yẹn náà dẹ̀ ni mo mọ̀ pé wàá gbọ́ nǹkan ò lè ṣẹlẹ̀ lùlú bẹ́ẹ̀ yẹn ó kì í má kàn káàkiri wàá gbọ́ ìwà rẹ náà ló ń lé ẹ tó ti kánífà yẹn ṣe yìí ọwọ́ àwọn wọ́ọ̀kì space sílẹ̀ fún lè mọ́mọ́ àgbà Yunus Taliat àtàwọn jàǹdùkú tó ń kó káàkiri yẹn pé àwọn lọ́dọ̀ mùsùlùmí nísìnyí bóun lọ́rọ̀ sẹ́ni bí wọ́n ló ń jí sára rẹ ní ò tí ì sọ yẹn dáadáa àwọn ọ̀dọ́ wọn ní àwọn fẹ́ràn bàbá wa wọ́n tò sẹ́yìn bàbá wa wọn lọ yẹ kí lè mọ́mọ́ àgbà Yunus Taliat kọ́ wá ń jókòó ń bi kánífà ta ló lè tẹ́lẹ̀ ta lè kúrò láàfin ìwà rẹ̀ ló lè bàbá kọ́ ló lè mo fẹ́ ká là nǹkan kan yéra wa o kódà kọjá wípé bàbá wa ẹni ńlá ẹni ìyẹn ní àpọ́nlé ẹni ẹ̀yẹ bàbá wa HIF ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹgẹ kẹta kápá àwọn gangan ni wọ́n la ẹnu wọn wípé lèmọ́mọ́ àgbà Yunus Taliat mọ́ wọnú àfàyè mọ́ wá bá èmi kò sí tọkùnrin pẹ̀lú ẹ̀pọ̀ kápá àwọn gangan ni wọ́n wí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká díyàn mọ́wọ́ ká tún wá wò nídàkejì wípé kápẹ́ lèmọ́mọ́ Yunus Taliat gangan ló sọ pé òun ò lè wọ ọbẹ̀ mọ́ méjèèjì ó túmọ̀ sí nǹkan kan náà lọ́dọ̀ ti tèmi nítorí túmọ̀ sí nǹkan kan náà ni wípé tágbà bá wa lọ́wọ́ sọ kọ́ mọ́ wà mọ́ gẹ́gẹ́ bí mo ti ṣe wá ń sọ iwájú ká gbé yẹ̀wò dáadáa ẹ rí i wípé bá bá wa lọ sọ fún wípé kọ́ mọ́ wà mọ́ ìwà rẹ̀ náà ló sún wọ́n ní ọmọ mọ́ pa mí tì ẹ́ pọ̀ o tó bá yá àdọ̀mọ náà mọ́ para ẹ bẹ́ẹ̀ ni olórin kan ló fi kọrin tí màmá bá ń gbé ọmọ ó ti ṣe wá ó ti ṣẹ̀yìn tí wọ́n ń sáré tẹ̀lé káàkiri gbogbo gbà tí wọ́n wá kìlọ̀ fún tí ń dààmú màmá yìí pé mọ́ pa mí tó bá dé stéèjì kan tí ó bá gbẹ̀mí lọ́rùn màmá rẹ̀ tí ó gbẹ̀mí lọ́rùn bàbá tí ó kó gbogbo fámìlì sínú ègún ayérayé yóò padì dàdí pọ́mọ náà mọ́ para ẹ̀ bàrẹ̀ kó ń bí kúrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi tá mẹ́rí mọ̀mọ́ mọ̀ sọ fọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ so ìgbà tí wàhálà èèyàn bá pọ̀ àfojúdi rẹ̀ pọ̀ àìní rẹ̀spẹ̀tì rẹ̀ pọ̀ àìkàyànkún pọ̀ ìgbéraga pọ̀ sí bàbá wa sọ̀rọ̀ tìlú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ àlùfànṣá pọ̀ àìnítẹríba pọ̀ ọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà pọ̀ kẹ́yìn owó ra rẹ̀ pòun gangan ju ọba lọ kọ́ máa ń fọ́ bá ń control ẹwà rí yẹn sì yọ padà di wípé ọmọ náà mọ́ para ẹ gbèjẹ and at the same time bí bàbá wa gan ọba sọ fún un pé mọ́ wá sáàfin mọ́ ìwà rẹ̀ wọ́n ní òkùnkùn ò ní kùn ó nínú má mọ̀mọ́nú òkùnkùn ò lékùn ó nínú má mọ̀nú ẹ̀ ẹni tí ń hùwà rere ọmọ pé ń hùwà rere ẹni tí ń hùwà ìkà ọmọ pé ń hùwà ìkà ọ̀rọ̀ tó wá ń lẹ́sìn pọ̀ yẹlẹ̀ mọ́mọ́ àgbà Ògbómọ̀ṣọ́ ẹni tó jẹ́ wípé ó ń bú bàbá wa sọ wọ́n mọ àwọn tó ń bú àwọn tó jẹ́ pa à ń sọ̀pọ́tì bàbá láti pé ẹ̀ níyẹ̀yẹ̀ bàbá mọ́ra wa. òun ló mẹ́mí pariwo
ni ló mú mi pariwo sẹ́yìn. Mo ti ṣe àìmọye fídíò fún Lèmọ́mù Àgbà Yunus tí mò ń pariwo wípé lọ bẹ̀bẹ̀. Ibi ọba ti ní pọ́rọ̀ rẹ ti dàrú lọ ṣàtúnṣe ń bẹ́ẹ̀. Má fi gbéraga wọ ọ̀rọ̀ rẹ, má jẹ́ kí wọ́n tiẹ̀ sìgọ́, má jẹ́ kí wọ́n tiẹ̀ gbọ̀ngbọ̀n, má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ àpèrè sọ, má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ àwọn àgbàlagbà, má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ àwọn onílàákàyè, má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ àwọn àfáà, má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ àwọn àgbàlagbà ìlú àtobìnrin àtọkùnrin. Lèmi fi ń pariwo torí tídìí bá bàjẹ́ tonídìí ló máa dà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tiẹ̀ gbọ̀ngbọ̀n tó rò pé wọ́n nífẹ̀ẹ́ rẹ ni ọ̀nà táwọn ò fi rí ṣe látara rẹ ni làwọn wà áfítà. Tí wọ́n bá ti rí ẹ lò tán wọ́n fọgbọ́n yẹra fún ẹ, tó bá ti bàjẹ́ fún ẹ tán wọ́n yẹra fún ẹ, wọ́n láwọn ò mẹ́rí. Wàá wo ẹ̀yìn ò ní rí wọn mọ́. Bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn ló mèmí ń pariwo. Nísìnyìí ààfin tó jẹ́ wípé àtàmọ̀tẹ́kùn Oòduà ni àtàwọn ọ̀dọ́ mùsùlùmí ẹ̀yìn rẹ ni gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ pátá ẹ̀tọ́ ẹ̀kẹ́ máa lọ ṣe ìfúnra yín ń bẹ̀ níwájú bàbá wa nínú ààfin. Bí wọ́n bá ṣàdúrà tó gbótó àlè kún ó ṣe nínú ààfin wọlé ẹ̀kọ́ tẹ́ àti bàbá síbẹ̀. Kọ́ máa ṣe gbogbo ẹ̀tọ́ rẹ fún gbogbo ìlú lápapọ̀. Ìwọ ló wá yarí kalẹ̀ lólè ṣe yìí. Wàá wo ń sìn báyìí torí pé àmọ̀tẹ́kùn Oòduà lè fi sọ wípé ọkùnrin yìí ò lójútì. Kò lójútì, kò ṣe làákàyè because ọ̀pọ̀lọpọ̀ fídíò tó ń ṣe jáde wọ́n lérò wípé òfin yẹ̀yẹ́ bàbá wa Ọba Afọlábí Ọláoyè Ghandi Olúmọge kẹta ni. Ó rò pé òfin yẹ̀yẹ́ àpèrè sọ ni ọ wà rí pé àwọn onílàákàyè tí wọ́n bá wo fídíò rẹ̀ ó rí pé ara rẹ̀ ló ń yẹ̀yẹ́, mọ̀lẹ́bí rẹ̀ ló ń yẹ̀yẹ́. Ó dẹ̀ lè yẹ̀yẹ́ Ògbómọ̀ṣọ́ gangan. Ó lè rò Ògbómọ̀ṣọ́ tàbùkù torí wípé àwọn èèyàn rẹ̀ àwọn onílàákàyè ní gbé ìlú Ògbómọ̀ṣọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ wá ní ẹ́ bó ló sì máa bá Lèmọ́mù Àgbà yàwùdí ọwọ́ náà gbé èèyàn ní odidi Lèmọ́mù Àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ìwọ lọ́mọ wa bá a bẹ̀bẹ̀ pé wọ́n jẹ́ kó wá sí kánífà. La ilaha illallah sallallahu wasallam. Òpònú ò ṣe làákàyè rárá, ò ṣe làákàyè. Ẹ̀sìn wo ìbọn kò yèwò gan ló jẹ́ nínú ẹ̀sìn Islam gan mo fẹ́ mọ̀ tó fi ń bá tọrọ àyè pé àwọn ọ̀dọ́ mùsùlùmí o tó tẹ̀lé Lèmọ́mù Yunus Saliat wọn láwọn fẹ́ kí ọ̀gá àwọn Lèmọ́mù Àgbà Yunus Saliat kọ́ wá kójú lójókòó bí kánífà ó yèwò lọ jẹ́ nínú ẹ̀sìn gan nínú ẹ̀sìn Islam. Are you a Muslim? Torí àárín yẹn ò tí ì yé mi tó. Ṣé mùsùlùmí ni ẹ́? Ìyẹn àkọ́kọ́ oyè wo ló jẹ gangan nu mọ́ṣáláṣí yẹn tó wá jẹ́ pé wọ́n lọ́mọ gbẹnu sọ fún Lèmọ́mù Àgbà Yunus Saliat àti bàbá wa àti àpèrè sọ̀hún. Ìlú wo ló fi ẹ́ joyè yẹn gan? Ìlú wo ló gbé ẹ sílẹ̀, igun wo ló gbé ẹ sílẹ̀ gan pé kó jẹ́ agbẹnusọ fún bàbá wa sọ̀hún àti Lèmọ́mù Àgbà Yunus Saliat? ọgọ̀ ọmọdé àmọ̀tẹ́kùn Oòduà àwọn yẹn máa ń sọ pé òpónú èmi máa ń jayàn pé rọ́ ni gbogbo wa tó wà ń wúyò ń púfẹ̀ fẹ́mi pé tí wọ́n ń sọ pé òótọ́ ni. Àwọn ìlú mìíràn sọ yìí pé ọmọ lọ́mọ àlè Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní kì bá jẹ́ pọ́mọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni ní ọmọ ta kàpèrè sọ̀hún. Èmi ní kò rí bẹ́ẹ̀ bí gbogbo wa tó wà ń wúyì gan sí tí wọ́n ń púfẹ̀ fẹ́mi gangan wípé tí wọ́n ń sọ pé bẹ́ẹ̀ lórí. Bọ́ bá ṣe fídíò jáde òwòye èpè tán máa ń sẹ́lé ẹni, tó bá ṣe fídíò jáde òwòye èbú tán máa ń bú ẹni. Fídíò tí wọ́n ti ń yẹn ò fi bẹ́ẹ̀ pọ̀ láwọn èyí tèmi ti rí. Èébú èpè yìí náà ni tó máa gbé ẹ ṣépè. Wọ́n náà wá wọn tó ń sọ ń sìn ṣé ọ̀wọ́ pò ní wọ́n jẹ́ nú ẹ̀sìn Islam gangan tó wá jẹ́ pé wọ́n tó fi ń sọ̀rọ̀ pa àwọn ọ̀dọ́ mùsùlùmí tó ń sọ̀rọ̀ pa oyè Lèmọ́mù Àgbà tó wá fi ń bá a bẹ̀bẹ̀ tó fi ń bá a wá ọ̀nà àrékèrèkè láti fi jẹ́ wípé ó jòkó ń bi kánífà. Ó sì níbì kan tí wọ́n ní bàbá lọ tí wọ́n ní ara yín náà ní ń sọ wípé bàbá ń jà sí mọ́ọ̀tì ṣé òun náà fẹ́ máa jà sí mọ́ọ̀tì nínú kánífà ní báyìí. Àmọ̀tẹ́kùn you're a good comedian. Ọmọ kọ́mẹ́dì ṣe gan. Ojú òtí ẹ̀ tí gbogbo tó ń sọ yìí ẹni tí wọ́n tó ti tọ́ bọ̀ wípé àwọn ọjọ́ jókòó nínú ààfin àwọn jọ ń ṣèlú ni bó ló ṣe wá kú ònú ààfin bó lọ́rọ̀ rẹ̀ ṣe di pé kò lè wọnú bẹ̀ mọ́. La ilaha illallah ọlọ́mọ lè wà kókó láàyè gidi. Ọlọ́run kọ́ máa lè wà kúrò ní ààyè gidi. Ọlọ́run kọ́ máa lè wà kúrò nípò ńláńlá. Ọlọ́run kọ́ máa fi aṣọ ẹ̀tẹ́ wọ̀ wá. Ọlọ́run kọ́ máa fi aṣọ ẹ̀gbin kọ́ máa gbé kọ́ wa lọ́rùn. Àmì àṣẹ káwa náà máa rìnrìn rẹ̀. So gbogbo gulegule
tí lè mọ́mú àgbà Ògbómọ̀ṣọ́ lè mọ́mú Yunus Saliat tí ń ṣe é ṣe báyìí kò lè ṣe wọ ààfin so kò tí ì ní confidence ní pé carnival tí ẹ gbé kalẹ̀ ń sìn pé gbogbo ìlú pátápátá lónìí kì í ṣ'Ògbómọ̀ṣọ́ nìkan because àwọn tó ń bọ̀ láti Amẹ́ríkà tó ń bọ̀ láti diaspora UK Mexico France àìmọye ọ̀rẹ́ ni wọ́n kó wá tó jọ wá ṣe mo sọ pé kì í ṣ'Ògbómọ̀ṣọ́ nìkan lónìí so tó fi á jẹ́ pé olóyè Ṣọ̀ún lè mọ́mú àgbà Yunus Saliat lè mọ́mú àgbà l'Ògbómọ̀ṣọ́ olóyè Ṣọ̀ún ni ọ̀hún wá lóhùn ò kì í ṣolóyè ó ti yọ rẹ̀ kúrò ní olóyè ó ti wá fi rẹ̀ wé ọba gangan wípé òun lọ́ba mùsùlùmí bàbá wa Ṣọ̀ún ti l'Ògbómọ̀ṣọ́ lọ́ba àwọn aráàlú ẹwà rí yẹn so àwọn kan náà tó wá ti ṣe fídíò jáde so àwọn kan tó wá bá ṣe fídíò jáde pé the two giants ìyẹn ọba àti lè mọ́mú àgbà l'Ògbómọ̀ṣọ́ níwájú Ọlọ́run bá ti yàn kò sẹ́ni tí ó mọ̀ wípé oyè ọba tóbi kò sẹ́ni tí ó mọ̀ pé oyè lè mọ́mú tóbi lè mọ́mú òdìdí ìlú ṣùgbọ́n ọ̀kan jù kan lọ má jẹ́ ká tara wa so àwa táwa mọ̀ tí à ń dà l'Ògbómọ̀ṣọ́ rú tá a bá jáwọ́ bẹ́ẹ̀ náà nílùú tiyín náà padà dàrú ìdílé yín ó dàrú àfi kẹ́ ẹ jáwọ́ mbẹ́ aṣọ yìí tọ́lọ̀ ń fún yín yóò padà fàya yóò daṣọ ẹ̀tẹ́ Ọlọ́run pò yín mọ́nú ẹ̀rọ̀fọ̀ ẹ̀ńdẹ̀ ń dọ̀tí ara yín tẹ̀rù gbàgbà tí wàá Ṣọ̀ún ilẹ̀ ń dọ̀tí tàdé ń pariwo fún yín tí tẹ̀tẹ̀ ti bẹ́ẹ̀ pẹ́ gbọ́ so Àmọ̀tẹ́kùn Oòduà ń sìn wọ́n wá ń bá a bẹ̀bẹ̀ ọ̀ ń bá a lọ́bì lọ́dọ̀ bàbá wípé fún ọjọ́ kí lè mọ́mú àgbà torí mọ́ọ̀tì tí ó mu kó náà wá jókòó lẹ̀ torí jollof rice Ọlọ́run ọba mi o ọmọ náà ò lójútì torí ọ̀pọ̀lọpọ̀ fídíò rẹ ti máa wò ẹni ọba lójútì gidi tó wá láti ìdílé eré tọ́lẹ́ni eré tọ́jọ́ ọmọlúwàbí èèyàn ọ̀gbọ̀dọ̀ mọ̀ sọ àwọn ọ̀rọ̀ bá ń jẹ jáde tó dídí ọba àlú ẹ̀ kọ́ máa pòwe àwọn kan ní ẹ̀gbọ́dọ̀ wọ ààfin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nìyẹn wọ ààfin àwọn ọ̀dọ́ ń sọ̀rọ̀ wọ́n sì fẹ́ràn bàbá wa Ṣọ̀ún gidi wọ́n fẹ́ràn wọn gidi wọ́n ní àwọn fẹ́ kí lè mọ́mú àgbà kọ́ wà níjókòó níbi carnival wọ́n náà gbọ́ rédèrèdè tó ń sọ kọ́dẹ̀ èmi tí mi kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ọkàn mi balẹ̀ láti wá bẹ̀rẹ̀ tí máa fẹ́ wá bí mo ti pé máa rí space ni pẹ̀lú àwọn àjẹmọ̀ tuntun bá wá ó jẹ́ pé mi nìkan náà mo bá wá mo mọ̀ pé máa rí space ń bẹ̀ ọkàn mi balẹ̀ pẹ̀lú bí bàbá wa ṣe máa àdírẹ́sì gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ gbogbo àgbáyé ó mú èmi ní confidence lórí bàbá wa Ṣọ̀ún HIM ọba Fọlábí Ọláoyè Ghandi ọ̀nà gẹ́gẹ́ kẹta kájí ọpẹ́ lórí kíbàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ bàbá ó mú èmi ní confidence nínú ọ̀rọ̀ bàbá pé tí n bá wá bẹ́ẹ̀ yẹn tí n bá wá náà ààfin tí n bá wá síbi carnival tí n bá yọ sílùú Ògbómọ̀ṣọ́ ọwọ́ ẹ̀yẹ ọwọ́ àlàáfíà ọwọ́ àlùbáríkà ni bàbá ò fi gbà mí bẹ́ẹ̀ làwọn ará Ògbómọ̀ṣọ́ ò fi gbà mí káwá yí pé wọ́n tó jẹ oyè ẹ̀ tó joyè odidi lè mọ́mú àgbà nínú ìlú olórí gbogbo lè mọ́mú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ni wọ́n wá ń bẹ̀bẹ̀ fún kọ́ wá carnival ọbọ òkété bórù òkété ti bórù wọ́n yín lọ́wọ́ Àmọ̀tẹ́kùn Oòduà òòró lọ gbogbo bẹ̀yẹn ni ìgbà míì máa bẹ̀rẹ̀ máa fi ń sọ fún yàn wípé kó máa wo fídíò tó bá ṣe kó tó máa post ẹ̀ ìwọ rò pé òun fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ni ara ẹ̀ ló fi ń ṣe yẹ̀yẹ́ pọ́nbélé gbogbo ọ̀tọ̀ ń sọ jáde ọkàn ń tàbùkù ara ẹ̀ òun porẹ́ mọ́nú gọ́tà ni òun dọ̀tí ara ẹ̀ òun dọ̀tí lè mọ́mọ́ Yunus Saliat gbogbo àwọn ọ̀dọ́ yìí náà ló ti dọ̀tí ara yín rẹ̀ dì ẹ ti dọ̀tí ara yín ẹ̀yin náà lẹ́ ń dira yín lókun can you see yourself now ó ṣe làákàyè ni wọ́n náà gbogbo tó ń sọ kalẹ̀ ọ̀n bá lè mọ́mú àgbà lè mọ́ odidi olóyè ìlú tó lóun èso olóyè wọ́n bá bẹ̀bẹ̀ carnival kí n tó kọ́ lọ́fẹ́ wá síbẹ̀ gan torí rice jọlọ́ọ̀bà torí malt torí Fanta torí Coke torí Super Commando ẹ má wọrí bàbá ò ní anybody then tá bá tún wò ó dáadáa tá bá gbọ́ ẹ̀ dáadáa ó ní carnival tí ń bọ̀ lókè tí ń bọ̀ wájú yìí pé ó kọjá bẹ́ẹ̀ o òun gá ti fẹ́nu ara ẹ̀ ròyìn ntọ́ jẹ́ kí inú mi kọ́kọ́ dùn ní wípé ntọ́ dáa ni bàbá wa gbé kalẹ̀ Ọlọ́run ló gbé kalẹ̀ òun gá ti fẹ́nu ara ẹ̀ jẹ́rìí sí wípé carnival yẹn máa kọjá bẹ́ẹ̀ tí yóò ti ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ rí àkọ́kọ́ nìyí ẹwà níyẹn ń sìn yìí àkọ́kọ́ ni eléyìí pé carnival yẹn o so tí wọ́n ń sọ sí ni pé ní tí wọ́n ń bẹ́ẹ̀ ní ń sọ fún bàbá wa Ṣọ̀ún tí l'Ógbómọ̀ṣọ́ wípé káwọn ó tètè yanjú rẹ̀
ṣe gbọ́kùnrin yìí gọ̀. Ara gbogbo àtẹ̀mí máa fi sọ fún yín wípé táwọn èèyàn bá ń sọ pé ó gọ̀ kò ní làákàyè kò gbọ́n, èmi àwọn ìgbà míì kémi ò tó mọ̀ dáadáa máa sọ pé ó ní làákàyè, bọ̀ nísìnyí wọ́n ń púfẹ̀ fún mi pé òun ní làákàyè. Kí ló wà níbẹ̀ gan-an láàrin bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àti Ìmáàmù àgbà Yunus Taliat? Kí ló wà níbẹ̀ gan-an? Kí ló wà níbẹ̀ bá ń bí? Torí wípé ibi tí Ìmáàmù ti ní iṣu, Yunus Taliat tó ti ní iṣu pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀, àwọn tó pè mọ́ mọ̀lẹ́bí, kò lọ yanjú rẹ̀ mọ́. Ẹ sì tẹ̀lé lọ́kọ́ ẹ lọ bá bẹ̀bẹ̀ kẹ́ bá yanjú àárín yẹn kó lójútùú. Ẹ gbàgbé àárín yẹn gbé kalẹ̀. Ẹ̀dẹ̀lẹ̀ fẹ́ràn rẹ̀. Ẹlẹ́ fẹ́ràn rẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà, Kábísárà TV, Pàndọ́mọ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aníyàwó 9 gbogbo ilẹ̀ ń pẹ́ fẹ́ràn Ìmáàmù àgbà Yunus Taliat. Ibi tó ti ní ṣòro gangan tó ti ní iṣu, ẹ bá a sọ̀rọ̀ lórí rẹ̀, ẹ bá a fọn ìyìn rere lórí rẹ̀, ẹ gbà á nímọ̀ràn bí ìṣòro yóò ṣe kúrò ń bẹ̀ fún un. Ẹ wá ńlá ẹ tò sẹ́yìn rẹ̀, ẹ wá ń rin ìrìn tí ìṣòro yẹn ń gbà tí fi ń fẹjú. Ìṣòro yẹn wá ń fẹjú lójoojúmọ́, ìwá ń kẹ̀ bí nẹ́rùn, ìwá ń kẹ̀ lójoojúmọ́, ìwá ń kẹ̀ bí egbò tí ò rí tọ́jú, tí wọn ò gbé lọ sí hospital, tí wọn ò fògùn kankan sí, tẹni tó ní ọ̀wẹ̀ tí ò sanra tépò wọn wá ń kẹ̀. Ìṣòro rẹ̀ wá ń kẹ̀ òun pẹ̀lú àwọn tó pè mọ̀lẹ́bí rẹ̀. Ìṣòro yẹn wọ́n ti wá di ńláńlá mọ́ lọ́wọ́ báyìí débi wípé ẹ̀rù ń ba òun gan, kò lè padà sínú ilé òun. Òun pọ̀ ń wà nínú ilé àwọn káwọn ò rí ibo lọ wà, júwe ara rẹ̀. Ẹ wà á rí yẹn. So ẹ̀yin bí ẹ ti wálé nífẹ̀ẹ́ rẹ̀ yìí, èmi àwọn bò náà ronú lọ́bẹ̀ ní o wípé àwọn tẹ́ ń pa àwọn nífẹ̀ẹ́ o tí wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ òun, wọn ò bá rin ìrìn tí ìṣòro rẹ̀ tí ó fi ní ojútùú. Ṣùgbọ́n ẹni tó ń pẹ̀lú rí ọjà ní ọ́sà ń fi ọ̀rọ̀ kọ́ lọ́rùn. Àwọn ẹ̀wọ̀n ti hàn sí gbogbo ayé síbi ẹni pé ẹsìn mítìn ẹ̀ gan ni pé ẹ sáà máa rí pé bàbá òun pẹ̀lú bàbá yín ní ń jà. So ibi tí ṣòro wà gangan gbé sẹ́gbẹ̀ẹ́, sọ́pọ̀ ló lè wá pè wá ni, sọ́pọ̀ ló lẹ pé gbogbo ayé ni, ṣé mùsù ọ̀gọ̀ lẹ pé gbogbo ayé ni, sáláì nílàákàyè lẹ pé gbogbo ayé ni. Ìyẹn ní ṣòro pẹ̀lú mọ̀lẹ́bí, ẹ bá yanjú bí ṣòro pẹ̀lú mọ̀lẹ́bí ó sì kúrò ń bẹ̀, yóò sì gbà padà. Ẹ bá yanjú àárín yẹn. Ọmọ inú ilé ni lóòótọ́, kì í sọ ọmọ inú ilé ni, ẹ ṣèwádìí lẹ́nu tí ẹ̀ gẹ́gẹ́ ẹ̀rù ń bá gbogbo yín torí ti ń fún yín ẹ̀ ní rí gbà mọ́ nígbàgbọ́ ti yín. Ẹ̀yin ò ti wá nígbàgbọ́ pé tọ́nà kan bá dí ọlọ́tún sínú ńláńlá mi, ìyẹn tí ẹ̀ bá rìn lọ́nà òtítọ́. Ẹ ti wá sọ̀rọ̀ ayé dẹrú, ẹ ti tọwọ́ bọ́ sọ̀lọ̀. Tẹ́lẹ̀ mi bá lóun fẹ́ filẹ̀ gan-an, ẹ̀rù ọmọ bá wí pé ṣé nǹkan mi ò ní ti àtẹ̀yìnyọ nínú rẹ̀. Gbogbo ẹ̀ wá ń ṣe sìgọ́sìgọ́ tẹ̀lé. Ibi tẹ́jú òsì ilẹ̀ wá ń fẹjọ́ wọ́ọ̀kì. Kí ni bẹ́ẹ̀ tẹ̀ fẹ́ yanjú? Ẹ̀yin náà ni ẹ fẹnu ara yín sọ ọ́. Àmọ̀tẹ́kùn Oòduà, I challenge you again. N tí máa ń bẹ́ẹ̀ gangan ni kò ṣe fídíò míì kò ṣe é jáde pé n tọ́wọ́ à ń bẹ̀ láàrin òun pẹ̀lú bàbá wa Ṣọ̀ún lélẹ́yìí o. Tí bàbá wọn yanjú ọ tẹ́ yanjú fún ara yín o. Ọ wà ṣe ẹsẹ̀ òfin ṣe fídíò ọ sọ jáde. Sọ fọ́gà iná lè mọ́mú àgbà Yunus Taliat kó náà fi ṣe fídíò jáde pé ìtún ọ yanjú rè ẹ̀jẹ̀ àmọ́ ẹni kẹ́ sọ jáde. Fọwọ́ sí tẹ́tí ẹ̀fẹ́ sọ náà òun pẹ̀lú bàbá òjò dòwò pọ̀. Wọ́n òjò dòwò pọ̀. Ṣé mo yẹ sọ tọrọ fún yàn ni? Wọ́n òjò dòwò pọ̀. Jẹ́jẹ́ bàbá jókòó sáàfin, ìwọ àti mọ̀lẹ́bí ẹ̀ náà lẹ kóra yín wá. Wọ́n sì àtàyè bàbá àtàwọn olóyè àfin wọn dá yín padà sílé ẹ lọ yanjú rẹ̀ lé. Tí a bá ti yanjú ẹ̀ tán, olórí ẹbí ó di ẹ̀mú kúkú wọn mú wẹ́ ẹ̀mí èlò ń gbogbo àwọn yẹn ti ń kígbe léyìí. Elétí ikú nìyẹn o Àmọ̀tẹ́kùn Oòduà. A padà wá odó tá a gbá bétí ẹ ẹgbọ́n mọ́dó etí ẹ kó lè gbọ́ ohun tí a ń sọ ẹ̀fọ́ mọ́dó rìn tiẹ̀ o kó lè gbọ́ ohun tí a ń sọ. A kí ọmọdé bọ etí a rólu ẹ̀ a fi sílẹ̀ gàmà gbá wọlé kó jáde lórí kejì kétí ẹ lè true. Gbogbo àwọn ìdọ̀tí rọ̀sìrọ̀sì sìgọ̀sìgọ̀ tó wà ní etí ẹ̀ yẹn kó gbòdì kejì jáde. Kò gbọ́ tó ń lọ láyé. Láìsí pé ẹ̀sìn làákàyè. Ọ̀rọ̀ wo lẹ̀ ń wọ̀ kí bẹ́ẹ̀ sìn báyìí? Bàbá wa sọ́tì ráàyè débi pé wọ́n bá yàn jà. Ẹni tó dúró bàbá wa tó dúró wípé Ògbómọ̀ṣọ́ gbọdọ̀ gòkè àgbà. Kí ló wá kàn wọ́n pẹ̀lú ìjà? Kí ló kàn bàbá pẹ̀lú ọ̀tẹ̀? Kí ló kàn bàbá pẹ̀lú ọ̀tẹ̀? Kí ló kàn wọ́n pẹ̀lú ìjà? Kí ni ẹ ń pè ní ìjà? Kí ni ẹ ń pè lọ́tẹ̀ wájú bàbá?
sẹ́ni ó gbé kánífà síwájú sẹ́ni tí ń tún ti ṣe tí ń tún mi ìlú ṣe tí ń tán láwọn ọkọ̀ shopping complex tí ń ṣe nǹkan mèremère láàrin ìlú ṣé èèyàn tẹpẹlẹ mọ́ bí ìjà kórí gbogbo yìí ń ṣe lọ́gbọ́n àti ọ̀lọ́ọ̀bẹ ni bí lè mọ́mọ́ àgbà Yunus abájúbẹ́sì lè mọ́mọ́ àgbà Yunus tẹ́lẹ̀ tó ń bá ti wá ń lo wàyó fúnrú rẹ ọjọ́ orí rẹ sì ju tiẹ̀ lọ wọ́n wá sọ pé Yunus àbáralẹ̀ ṣe jẹ́ bàbá ọ̀ráyè tiẹ̀ báralẹ̀ kásọ̀ tí ń jò tọrọ bàbá ọ̀ráyè tiẹ̀ bàbá ọ̀dọ́ ọmọ nú ayé gan ọ̀dọ́ ọmọ pọ̀ wá nú ẹ̀ kí ni gbogbo ń tọ̀ sọ yìí ìjà wo lẹ̀ ń jà ìjà wo ní bẹ́ẹ̀ yín lẹ́wàá sọ fún ìwọ́n dàbí ẹni pé bákan náà ń bírèdì ṣe jọ rí ẹwà á rí yẹn ẹ gbé yẹ̀wò dáadáa. wọ́n láwọn kan pé wọ́n ní wọn gbọ́dọ̀ wá sí ààfin kì í ṣe bí èmi ọ̀wà ààfin ẹ̀ ń wọ ààfin Ògbómọ̀ṣọ́ wọ́n ní jù ní ìta àlọ́ ìjọ màpẹ́rù nǹkan bá ń ṣẹlẹ̀ rí ààfin ní orílẹ̀-èdè láàfin wọn Ògbómọ̀ṣọ́ ní that's number 1. Number 2 ni pé sẹ́rí kárìbà ti ń bọ̀ lójú ọ̀nà gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ lájọ wà bẹ́ẹ̀ o ẹ̀rọ àkọ́yí tí máa ń bẹ́lẹ̀ ní ẹja tètè yẹn jù torí kárìbà àjọjọ́ kò ní o ẹnìkan ò ní dínà ìtìlẹ́tọ̀ mi o kárìbà àwọn jẹ́ pé o ti fẹ́ ṣẹlẹ̀ rí lóko bá sọ ẹ̀ lọ kárìbà o àwọn ọmọ àwọn sọ wípé ẹ̀sọ̀ fún ẹ̀jẹ̀ ká yanjú ọ̀rọ̀ yìí kí bàbá máa ń wà kárìbà ọ̀dọ́ kí gbogbo àwọn ẹ̀wà tó dáhùn máa wọ́n fẹ́ràn kábíyèsí ó kálukú fẹ́ wà bẹ́ẹ̀ pé wá òní kálíwá yóò ṣe lọ́gbọ́ àwọn sẹ̀lẹ́bírìtì wa ní bọ̀ èmi yìí ẹnìkan ìdílé mi ló wá ní àwọn kan ní ẹnìkan ní kò síbi tí mi wà ní tèmi òkúrò tí ń bá wà àwọn òun mi wà ní o àfẹ́ bàbá bọ̀ àdéta ẹ máa retí mi lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ gbọ́ bẹ́ẹ̀ Àmọ̀tẹ́kùn is a good comedian ẹ ti rí bẹ́ẹ̀ ń ṣe ìtàlọ́wọ́ ló ń lé yín bàbá ọ̀rá yìí bàbá ò lé anybody o bàbá ò lé anybody so àbá fẹ́ kí ìlú ó kún ni káwọn èèyàn ńláńlá kan wá fi ìlú Ògbómọ̀ṣọ́ ṣèbùgbé àwọn Ògbómọ̀ṣọ́ gangan àwọn àlejò kún ọwọ́ ìlú Ògbómọ̀ṣọ́ wá wọn máa gbé orere sí nílùú Ògbómọ̀ṣọ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ lè gòkè àgbà oríṣiríṣi iléeṣẹ́ ńláńlá tí wọ́n máa gba bíi millions of people ní òṣìṣẹ́ kan máa dá wọn lẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ kí ìṣẹ́ àtìyà kọ́tán ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá tí bàbá ń sáré nìyẹn. So àní sọtán lé ayé wa àmọ́ sọ́kù ẹ̀yin náà wo gbogbo tí ó wà nílẹ̀ báyìí ẹ rí wípé sìgọ̀sìgọ̀ ẹ̀gbọ́n rírì ẹ̀gbọ́n jẹ́jẹ́ ìdààmú ó ti wà nínú ayé wọn kò dẹ̀ wá yẹ kó rí bẹ́ẹ̀ láti wọn bá rìn bó ti tọ́ tí wọ́n rìn bó ti yẹ so à ń clear rẹ̀ jáde wípé bàbá ò bẹ́ níbodì jà bàbá wa sọ̀rọ̀ tìlú Ògbómọ̀ṣọ́ bá Fọlábí Oyègandé Olúmọyẹgẹ kẹta wọn níkùn sínú kankan pẹ̀lú Lèmọ́mọ́ Àgbà Yunus Taliat Lèmọ́mọ́ Àgbà ní ń tayọ ayé ara rẹ̀ so ní kó túnra ẹ̀ ṣe kó túnra ẹ̀ àjọ́sìtì kó dàtún bí báwọn bí àwọn Jésù sì máa ń sọ kó tún lọ di àtúnbí kó lọ di born again ẹ̀dẹ̀ rí pé bàbá wa nìkan kọ́ ní ń ta sí wọ́n pọ̀ tó ń ta sí ó dẹ̀ lóhùn òbúyàn òwe tó wà ń pa yìí ń kọ́ so kàkà tí ó fi gba ẹ̀bi ẹ̀ lẹ́bi ó tún wí àwíjàre ni sọ wá lè tán ní ìṣòro bẹ́ẹ̀ padà sílé kó lọ yanjú ìṣòro pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ó ní bàbá sọ àtàwọn ìjòyè bàbá ò sọ jù yẹn lọ step aside wọ́n ní àtìlẹ̀kùn mọ́sálásí ò lọ já wọ́n ní ó tilẹ̀kùn mọ́sálásí ò lọ já sọ pé òun tó ń kí mẹ́fẹ́ sí pẹ̀lú àwọn tó tò lẹ́yìn ẹ̀ sọ pé ẹ̀ nírun wọ́n lẹ́ni tí ọba ní bíbí ò nírun ọmọ lídìí irun fún yàn ẹ̀ náà dẹ̀ fi ń ṣe wáàsí so àní sọ tán àtúnpadà bọ̀.